Hello, àǹtí Fẹ́mi. Ẹ sọ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ kalẹ́. Kí ló ṣe? Lórí Fẹ́mi ọmọlógo. Máa ti ń wà too emotional jù tí kò dẹ̀ da nǹkan tó bà kéèsì Mohbad dé jẹ́ débi tó délé nìní especially àwa Yorùbá a máa sọ wípé kinní kan ńgbà tí gbogbo yín bá ń fira yín ntẹ́lòmíì ò lè gbà ẹlòmíì yín ò lè ṣe ẹ̀dẹ̀ ń fẹ́ kẹ́lòmíì máa ṣe torí pé ẹ nífẹ̀ẹ́ ìfẹ́ náà dẹ̀ kọ́ ìfẹ́ kọ́ náà ń pè yẹn
that is not the love. Àbí ṣé èèyàn kan ó lè jẹ́ ẹ̀gbọ́n tàbí tó jẹ́ neighbor wa òun ni bàbá Mohbad. Tí irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀, ìwà tí wọ́n ń wù yẹn tí wọ́n ń wù, ṣé ẹ̀ ní rojọ́ rẹ̀ pé kí ló ń ṣe bàbá yìí? Ọ̀pọ̀lọpọ̀ gan máa láàbò fọmọ ẹ̀sùn oògùn owó ni. But torí pé ó ti bọ́ sórí social media, anybody tó bá ní opinion a máa gbé wọn ṣépè, a máa attack wọn. Anybody tó bá sọ̀rọ̀ wọn ò ní jẹ́ kán rọ̀rọ̀ sọ, wọ́n máa kàbú èbúrà bàtàràbàtà. Nígbà tí Bully gbèsè ń bú mi, tó ń bú mi lórí show rẹ̀, tó fẹ́ bú mi pa, tó ń búra rẹ̀, tó ń yẹ̀yẹ́ ara rẹ̀, tó ń pa irọ́ ńláńlá mọ́ra rẹ̀ lórí, gbogbo yín bí lẹ wà ń bẹ̀ tẹ́ ń hélì ẹ̀ tínú yín ń dùn. Tí ẹni sùúrù o, mo mọ tí mò ń sọ o. Now, tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n máa hélì, àní ẹni sùúrù. Ohun tí wọ́n sọ fóun, ohun tó ń pa mọ́ òun yìí o, kò dá o, irọ́ ni wọ́n pa o, tóun náà wá fi èsì, a máa ní ìwọ ló ń dàrú. Bó ṣe dá Yorùbá Nation rú náà nu, ńgbà mo dínà jẹ wọ́n nu Yorùbá Nation, tí bá dínà jẹ wọ́n bíbá lórí ààrẹ, ó dà. Kinní kan ni o, bó ṣe máa da nǹkan rú káàkiri nu, bọ̀gbà tán bú èmi lọ́hùn, nobody o. Ìyá kan bẹ lórí TikTok mi. Ìyá òfò kan ni, mo sì ń wá ìyá òfò yẹn bí. Tó tán bá ní ìyá òṣì. Níjọ́ tí Karimo wá sí bíbáyìí, tí woman yẹn wà lókè tó ń sọ̀rọ̀ sí Karimo lábẹ́ page. Tí Karimo mú èpè ńláńlá tó ń gbélé lórí, tó ń sé èpè fún ìyá yẹn. Tó mú àwọn èpè rabatarabata tó ń tẹ̀bọ̀ lójú. Tá a dẹ̀ mú ìyá yẹn, tá a dẹ̀ sọ tí mo ní kí ìyá yẹn má bínú, tí ìyá yẹn gòkè, tí Karimo náà tún gòkè. Tí ìyá yẹn tó wá ń bá Karimo sọ̀rọ̀ lẹ́lẹ̀, tí Karimo ò farabalẹ̀ mọ́, tọmọ tọ̀hún ò gbọ́, tó bẹ̀rẹ̀ sí ní wọ́n ní èpè. Àwọn èpè rigidibidi ló ń wọn ìyá yẹn níjọ́ náà tó ń fún, tí ìyá yẹn tó pé inú gan bí mi gan yàn pé Karimo ní sùúrù lérí ọ̀rọ̀ yìí náà. At the same times ó ní sùúrù, ó dẹ̀ tún parí. Mo tún lọ bá ìyá tá à ń sọ ẹ̀ nínú inbox, mo tún sọ fún ìyá yẹn pé màmá ẹ má bínú o, tí Karimo bá sọ̀rọ̀ tí like ẹ má bínú. Tí bá sọ fún pé ìyá wèrè yìí, ìyá tó jẹ́ pé Ọlọ́run máa dóoru mọ́ pẹ̀lú ọmọ tó bí, pẹ̀lú pé mi ò bá woman yìí jà, mi ò ní ṣù pẹ̀lú wọn, mi ò dẹ̀ ṣe ibi fún, tó ń pè rẹ̀ ní super b yẹn, tó jẹ́ pé níjọ́ tí Karimo ń fún jẹ́ ń bí, èmi tún sọ pé kó pẹ̀lẹ́, mo tún lọ wọ́n ń bẹ̀sẹ̀ pé kó má bínú sí Karimo, kó má bínú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ńjọ́ náà, pé kó fi yá mi. Kọ́ fufu wá ń bú mi, ó ń blackmail mi pẹ̀lú fídíò tí wọ́n fún Àkàndá ní owó rẹ̀, tó gba owó ní 2022 ní tìtorí wípé mi ò gbèjà Tinubu, mo ò sọpọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu, mi ò sọpọ́ọ̀tì olóṣèlú kankan, wọ́n lé mi sọpọ́ọ̀tì Òbí pé ọmọ àlè ni mí. Wáyé tèmi ṣe máa sọpọ́ọ̀tì Òbí, mo dẹ̀ ní mi ò sọpọ́ọ̀tì Peter Òbí o. Èmi kàn ń ṣe tèmi fún Ọlọ́run ni o, èmi ò gbèjà anybody o. Gbèjà anybody, ṣùgbọ́n ohun tí mo ṣe lè fẹ́ fọ́ Òbí, truly ó fẹ́ fọ́ Òbí torí mo ṣiṣẹ́ nínú Èkó. Ọ̀rọ̀ mi lè fẹ́ fọ́ Peter Òbí, ṣùgbọ́n pé ṣe pé bóyá mo ń ṣe politics àbí mo gbowó. Bẹ́yìn bá gbowó lọ́wọ́ èèyàn, mi ò gbowó, ẹ̀yin ni Tinubu blogger. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó, kò dẹ̀ kí sò nìkan pẹ̀lú àwọn ọba ńlá, gbogbo ìsàlẹ̀ mà àwọn tó ń pè ní ọba ńlá. Ọba ńlá Akadiski, Elizabeth ọba ńlá Akadiski ó ti kú nísìnyí. Akadiski ti kú ti ẹ̀sìn, àti Legacy àwọn ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà, àtàwọn nǹkan Òṣùmàrè, wọ́n pọ̀ bá àti mẹ́wàá láká, wọ́n ń fún mi jẹ láàrin ọjọ́ kan everyday, èèyàn 8 lórí èmi nìkan, mi ò ti torí ẹ̀ stop tí n sí. Wọn bá gbérọ́lẹ̀. So ó wá lọ gbé fídíò wèrè yẹn, ó ń play rẹ̀ pẹ̀lú Bully, èmi tí wọ́n ń bully. Ṣé èmi tí wọ́n pa ọ́ fún nínú Yorùbá Nation, ṣé mi ìmọ̀ ni? Tí n bá dẹ̀ expose ọ̀nà jẹ wọn, tí mo bá wọn tú pé no sẹ́,
ẹ mọ́ fòkú àwọn ọmọ ọlọ́mọ máa gbowó, ẹ mọ́ sọ pé Yorùbá nation lẹ́ ń ṣe kẹ́ ẹ máa ṣe nǹkan míì. Ìyá yìí dẹ̀ lọ bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì yẹn nínú fídíò wèrè tí Àkàndá ń play jọ́nà tó ń replay tí kan fún omi nìkùn àgbá òfìfo àǹtí oníbẹ́ẹ̀dẹ̀ nínú tọ́lẹ̀tì tí ò rí wọ́n ti change kúrò nínú tọ́lẹ̀tì nsìn wọ́n ti bọ́ sẹ́nu staircase ń lókùn tán ti ń ṣe bẹ́ẹ̀dẹ̀ nsìn náà ti ń ṣe jó wọn torí wọ́n yóò pònú pẹ̀lú bọ́n ṣe ń rówó tó tán tún ní guy ilé adúró náà tó padà parí ìrìn àjò wọn sí wọ́n rí a room self contained àbí 2-bedroom flat tó lè máa dá owó rẹ̀ san. Ó wá ń fi ara rẹ̀ wé èmi tèmi ń dá owó ilé san, owó yàrá 3 àti iná àti gáàsì àti omi àti íńtánẹ́ẹ̀tì tí mo dẹ̀ ń bọ́ra mi tí mo dẹ̀ ń sanwó lọ sí skul mi. Ṣé o mọ iye tí mò ń san ní skul sà? Ṣé o mọ iye tí mo fi ń wọkọ̀ lọ sí skul? Gbogbo tí dẹ̀ máa jẹ́ mo ò gbowó ìjọba wọn kò support èmi ò torí mi sọmọ ìjọba. So tí mo dẹ̀ ń ṣe fúnra mi tí mo dẹ̀ tún tọ́jú àwọn ọmọ mi, so kó kí mi kú hallelujah pé mi ń ṣẹgbẹ́ ní gbogbo ọ̀nà. Mi ò dẹ̀ tún dọ̀tí mi ìrìnrìn dọ̀tí. Tó bá jẹ́ ẹ̀kan lọ́dún ni máa bẹ́ sọ ó tẹ́ mi lọ́rùn ju pé kí n wo àkúbè àkísà àbí kí n wá máa pretend fún gbogbo aráyé kí n máa tan àwọn èèyàn pé kí n máa wọṣọ tí ò dáa, aṣọ tó ń dọ̀tí tó ń pa káwọn èèyàn lè máa fún mi lówó kan lè bá sọ pé bóyá yà ń jẹ mí. Ọlọ́run ò ní jẹ́ ẹni tí ò bá fún mi lówó kó má fún mi, ẹni tí ò bá ṣàánú mi kó má ṣàánú mi. Tó bá pé ẹni tó fẹ́ ṣàánú mi tó bá pé torí pé kí n lè máa rùn pa tí bá ń dọ̀tí ló tó máa ṣàánú mi kó ètè máa gbowó ẹ̀ lọ torí pé according to Portable ó ní who go help you no go stress you. Ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ kò ní dẹ́ ẹ láàmú, ẹni tó bá máa ṣàánú fún ẹ kò ní stress ẹ nínú ayé, kò ní wò pé báwo ló ṣe múra. Davido ó lówó lọ́wọ́ wọ́n ń fún lẹ́bùn jọ tó bá ń ṣe nǹkan. Àwọn Ọ̀tẹ́dọ́lá bọ́n ṣe lówó tó wọ́n ń ṣe nǹkan wọ́n ń gbọ́jọ́ bí wọ́n fún wọn ní gift. Kí wá lèmi tí ìsọmọ Ọ̀tẹ́dọ́lá tí ìsọmọ Dangote tẹ wá ní pé kí n máa rùn kí n tó lè rí gift gbà bí kán tó lè fún mi. Ẹni tí ò bá fún mi kó mọ́ fún mi n ò lè rùn pa nínú ayé yìí. Kódà tó bá kó owó tí ń fi ra jẹ èyí fi lọ ra sọ torí irú àwọn olórí burúkú yìí ní adẹ́. So nígbà tí irú ìyá yẹn lọ bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì ìyìn tí blọ́ọ̀kù ẹ o torí pé mo sì ń wá kó wá sábẹ́ mi kí n lè fún un népè ni. Ó wá ní truth be told Comfy TV is a natural beauty. Èmi nu o kàn fún fira rẹ̀ wé mi. Ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ̀yin fans mi ẹ mọ̀ gbà mí kẹ́ kíru kan fún kó máa fira rẹ̀ wé mi Queen Tenny ọmọ ológo tó gbáskì. Ṣé tó bá rí dúró mi ní real life gan so lè dúró torí mo ga o mo dẹ̀ sí gbọ́nlẹ̀. Ǹjọ́ ṣé tó bá rí mi gan ṣùgbọ́n shape mi wà okay torí pé mi ò yọkùn mi ò rí gbákùngbàgún everything moderate ni mo nà dáadáa. So mo pé lọ́mọbìnrin mi ò dẹ̀ máa wọ́rìn kídì mi máa sàn tẹ̀lé mi lọ́rùn jàbàjàbà everything moderate. So ó wá ń fi rẹ̀ wé mi wípé ìwé mi ugly. Àwọn dìdì nìkan wá ń kọ̀ sórí show ẹ wọ́n ń bú mi jàbàjàbà. Ìwọ òyà òfò yẹn ó wá lọ comment bẹ́ẹ̀ pé Comfy is a natural beautiful mother mi. Níwọ̀ tó still ṣe ọ́ tí ìbọn ọjà tán tún bú ọ tí mo tún bẹ̀ ẹ́ pé màmá má bínú. Ṣé pé ẹ̀yin ìyá ẹ̀ lẹ́ máa ń fẹ́ kán máa fún yín lépè lórí. Mo ti bá ọ fi kọ́mẹ̀ntì ẹ pamọ́ síbí o sọ́ọ́rí kọ́ lè mọ̀ pé mo mọ tí mò ń sọ. Ìyá yẹn Ọlọ́run á dá ẹ lẹ́bi torí wípé mo ò ṣẹ́ Ọlọ́run á dá yẹn lẹ́bi. So bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn tí gbogbo yín tẹ́ máa lọ kọ́mẹ̀ntì kiri ẹ máa kọ́mẹ̀ntì tó máa bú mi ẹ ń bú mi gbogbo yín lẹ̀ ń bú mi kí ló tẹ̀ máa ń bú mi lábẹ́ kọ́mẹ̀ntì. Ṣé tí n bá sọ̀rọ̀ nípa bàbá Mohbad ṣe rò pé mi ò mọ tí mò ń sọ ni ṣe rò pé mo parọ́ mọ́ bàbá Mohbad ni. Wàláhì ẹni tí n bá sọ jáde nípa bàbá Mohbad confam ni mi ìdẹ̀ tún sọ̀rọ̀ mo tún pẹ́ sọ ni. Ọlọ́run mo máa ń pẹ́ sọ mo máa ń pẹ́ ọ̀rọ̀ sọ ni torí tí n bá sọ mí ṣe bí Wùmí ló lè máa lọ kó pa bàbá Mohbad social media máa fọ́pọ̀ ni. Ọlọ́run gbọ́ mo kàn máa dákẹ́ máa aláwọn bọ́ǹbù kan wà tó pé tí n bá jù lẹ́lẹ̀ ẹ má máa sọ pé anybody tó bá lópinion lórí bàbá Mohbad kẹ́ máa bá wọn jà kẹ́ máa bú wọn ẹ fi wọ́n lẹ́nà ẹ máa ní kí lọ confam lẹ́nu bàbá Mohbad máa bọ́ta bàbá Mohbad máa pretend fún yín bíi pé nǹkan ṣe bàbá Mohbad sí nǹkan kan bàbá Mohbad ṣe fàájì náà bàbá wa bọ́ta ìgbà táwa sọ pé kán máa ṣe ń tán ṣe ó ti léètì ó ti bọ́ sẹ́yìn ìgbà náà wọ́n sì wá ń ṣe nísìn nígbà tó kú ọmọ yẹn tó yẹ kí àwọn tó ń jẹ́ alágbára kí wọ́n wò àwọn ìjọba àìmọye ìgbà kọ́ ni mo ti sọ fún wọn kán yé bọ́ta nísìn bàbá òtún jó ní December yìí nísìn ọ̀túnla nísìn ní ìjọ Christmas bàbá òtún sọwọ́ báyìí yóò tún sọwọ́ báyìí yóò tún jó báyìí àtún rí January 1st àtún rí tí ó sọwọ́ báyìí ọmọ sì ń ráre náà wọnú mọ́ṣúárì fọdún méjì
so ṣé nǹkan tá à ń sọ nìyẹn, ṣé èbú nìyẹn ni pé tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan ẹ ṣe ní bòńkẹ́lẹ́ má jẹ́ kán gbé yín wá sí social media àbí sọ́nà wà ní pé kán gbé wọn wá sí social media ni bàbá lè jó nínú ilé ara ẹ̀ náà kò sí nǹkan tó fi ń ṣe ni tó bá wù pé ó yẹ kó ń jó bọ̀ kì í ṣe pé social media táyé máa ti sọ wọ́n lẹ́nu kì í ṣe social media náà ti máa wá èèyàn lè tó bá wù kó láti jó èèyàn lè sọ pé kó máa sunkún kó máa ronú láti jó ẹ̀ náà bọ̀tì àwọn nǹkan kó wà tó jẹ́ pé wọ́n ṣe bọ̀tà àwa táwa kàn ń gu táwẹ́ pé àwa ń jà fọmọ wọn tẹ́yìn ò lè sùn tẹ́ẹ̀ lè wo bàbá ń jẹ màmá ń mu wọ́n ń fún wọn ní mọ́tò wọ́n ń raṣọ fún wọn wọ́n ń fún wọn lówó ǹjẹ́ yìí mọ iye owó tó ti méèkì lórí òkú ọmọ tó wà ńlẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ pé ẹ̀yin lẹ̀ tún náwó dátà lẹ̀ ń sẹ́ndì owó síta ẹ wàá máa gbé dàrú àwọn yẹn wọn pè wọn lábojú wọn pè wọn lólórí burúkú wọn bú wọn but anybody bá wá mú opinion rẹ̀ ẹ wà that's what mo ṣe ń gba everybody sí blocking bóyá kọ́mẹ́ǹtì yín ó ti radical nù ni mo ṣe àyín sí blocking ẹ lọ kọ orúkọ yín ẹ wàá sọ fún mi yín wà lórí wa torí mo ń ṣe so báyìí ẹ má máa bú mi mọ́ ẹ má máa bú mi mọ́ Sista Kẹ́mi. ẹ má máa bú mi mọ́ bẹ́ẹ̀ ni bọ́n ṣe máa pẹ́ bò mí bíi pé bóyá àwọn náà ń fún mi lówó dátà àwọn tó dẹ̀ ń bú mi yẹn wọ́n fún mi ní gift rí àmọ́ àwọn olóríire tó ń fún mi ní gift àwọn táyé wọn ò dá tí wọ́n ní ṣòfò dànù nínú ayé àwọn tó jú òní tì wọ́n tásọ yìí wọn ò ní ya àwọn tí ò jẹ́ kó jú tì mí tán máa send gift wọ́n máa fún mi ní gift láńkọ́ wọn ò ní fún mi ní gift wọ́n á tún máa bú mi kí ló fẹ́ bú ẹ mọ̀ jẹ́ kí n mọ̀ di ọ̀nà méjì. ọjọ́ kan mo gòkè mo sọ pé alóore ni ó yẹ kẹ́lẹ́. gbàtẹ́ mọ̀ pálóore ni mí alóore mi ju ti bàbá Mohbad lọ gbàtẹ́ mọ̀ pálóore mi ju ti bàbá Mohbad lọ kí ló tẹ̀ ń bú mi gbàtẹ́ mọ̀ páyà mi prophetess why tẹ̀ ń bú èmi prophetess why are you abusing and accusing and say things. Of course, I told you that day. Ọjọ́ yẹn tí mo sọ̀rọ̀ gan tí máa sùn báyìí mo fi Ọlọ́run mo fi búra fún yín. Mo rí Jagunla bí ni white rice ló wà inú ọkọ̀ ojú omi pure white ló ti bọ́lẹ̀. Mo tají lójijì ni pé irọ́ Mohbad ò ní wọ̀ mí lórí. No. Ẹ ṣe jẹ́ kó wọ̀ yín lórí ó wà wá lórí nìṣẹ́ wa ń sọ̀rọ̀ àwa tó wọ̀ lórí tí ò jẹ́ ká lè sùn mọ́ gbà tí wọ́n bá wọn olówó náà fi ń méèkì bí mọ̀ bóyá dọ́là dẹ̀ là ń gbà thousand. Ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ tó fẹ́ wọ̀ mí lára no. Èmi mọ bí ṣe èmi máa wọ̀ ọ́ lọ ni kó tó rí já máa fẹ́ lè bì sọ́lọ́run bí àná bíi pé kó kú lára mi. Mo tají ni pé èmi àti yín dè là ń sọ̀rọ̀ tó ń sìn tí mo kúrò lórí kìnìún tí tọ́kì mo tiẹ̀ wá lọ lọ́jọ́ yẹn. Oníkálukú ló ní opinion tiẹ̀ náà kán fáwọn èèyàn lẹ̀ pẹ̀lú opinion wọn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó pọ̀ náà bàbá ò lè sọ pé bàbá ò lè sọ fẹ́mi pé àwọn ò mọ kú tó pa Mohbad náà bàbá mọ kú tó pa Mohbad náà mo ti sọ fún bàbá náà. ìgbà tó bá tó ṣẹlẹ̀ ni bàbá ò mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀. ṣẹlẹ̀ gbọ́ mi nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ bàbá mọ̀ mo ní bàbá mọ̀ sẹ́ bàbá mọ̀ tó ṣẹlẹ̀ ṣe rí pé kì í ṣe pé bóyá bàbá ló pa bọ̀ wọ́n ti pe bàbá wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀ sí bàbá ní bàbá ṣe insist pé Naira Marley kọ́ pé inú ilé ikú ilé ló kú ó mọ tó mì bó ti kú nílé kó tó kú níta bàbá ò jẹ́wọ́ fún wa tẹ́lẹ̀ pé Blessing pé òun ọ̀rẹ́ wọn kan ló wá jẹ́wọ́ ló wá tú sí rí wọn pé Blessing pé wọn la tó mọ̀ pé so Blessing ló pé níta sọ pé tó ń sọ pé mi Ọlọ́run ló dá yín padà kúrò níbi tẹ́ ti ń bọ̀ àṣẹ́mi Ọlọ́run kọ́ àsóye ti yín ni kò dẹ̀ sí nǹkan tó le nínú ẹ̀ téèyàn bá sọ opinion kí má nìyí lè change ni àní ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé àwọn ọmọ pásítọ̀ bàbá Mohbad ti wọnú ayé lọ ṣé bàbá Mohbad ló ẹ̀ka máa advice ni bàbá kọ́ ló ẹ̀ka máa advice ń ta náà tẹ́yìn ò bá mọ tó ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ ọmọ pásítọ̀ bàbá Mohbad tún ti meet wọ́n ti ń wọnú ayé lọ só yẹ kí Blessing náà kí àdúrà wọnú ayé ni àdúrà náà tún ti wọnú ayé náà tẹ́yìn ò bá mọ àdúrà náà wà nínú ayé ìmí náà tún ti wà nínú ayé sádùúrà nìkan ṣé Mohbad nìkan ní ẹbí mà kọ́kọ́ ó wọnú ayé lọ ní gbogbo ẹ fi rí wọ́n fi kí ní porúkọ rẹ̀ àṣírí ń ló wà láàrin wọn mo sì tún ka chat yẹn ní èní mo tún ka mẹ́ṣẹ́jì tí ẹni yẹn fún mi nípa tó ṣẹlẹ̀ sí Mohbad pé kí ni ìdí tí Mohbad ṣe fi orúkọ bà sínú petition kí ló fa ìdí tó fi forúkọ bà sínú petition mo tún rí nítorí pé gbogbo àwọn kìnìyàn wọn máa ń screenshot wọn pamọ́ ni nígbà tí mo ń delete àwọn nǹkan kó lórí archive mi torí fóònù mi ti full fóònù yẹn ti full mo tún rí kìnìyàn mo tún kàlẹ́ ní ṣe mo tún wá lè padà tún gbé jáde mọ́
àṣírí lọmọ yín, nǹkan tọmọ yín ṣe inú ayé ló wọ̀ lọ pẹ̀lú àwọn tó lọ bá ṣe pẹ̀lú àwọn alágbára ayé tó lọ bá jẹ tó lọ bá mu wọ́n dẹ̀ lu ọmọ òfò ọmọ játijàti yẹn ṣe fi ṣe finishes ní òun ló ń jó kiri yẹn náà sáwọn lè máa dunnú káàkiri ṣíyá Mohbad lè gbégbá jóní sí kó máa jó kiri ó ní Wùmí ti ń sayé kiri ní ìṣó lọ bí kíní Queen Mother àwọn olóṣó wọn ẹ wo bí gbogbo ṣe ń ṣe bí Wùmí ṣe ń ṣe bàlàbàlà kiri níbẹ̀ yẹn tó ń jó ká tó ń ṣe fàájì ọmọ tí wọ́n sì bẹ́ mọ́túárì tó pè ní ọkọ ẹni tó ṣe ìjàmbá fún ọmọ tí yín òun ló ń ṣe ilé ayé kiri kò tiẹ̀ ronú pọ̀kọ̀ ń bẹ ní mọ́túárì tí wọ́n ti sin ẹ̀yin tẹ́ wá jòbí ẹ wá ń ború ọmọ òfò yẹn láṣìírí nítorí àtijẹ àtimú ọlọ́mọ mọ̀ fi àtijẹ àtimú wá síbi tó nira kẹ. àmín. ọlọ́mọ mọ̀ fi àtijẹ àtimú wá síbi tó nira kẹ. òun sẹ́ni kí máa ro ọ̀rọ̀ ọmọ tẹ́ ń sọ yìí mo máa ń ké ni torí ẹ̀ mo ṣe máa ń ní mi ò fẹ́ kó torí ńgbà tó kú oṣù kìíní oṣù kejì sísá tẹ́ni ẹ̀rọ pé bóyá ọmọ ìyá mi òun ló kú ní Abubakar mi ò ń sùn rárá mi ò ń sùn torútorú báyìí fóònù máa wà láyà mi ìkejì máa wà lórí orí mi níbẹ̀ mi ò ń sùn rárá. tó wá yẹ nígbà táwọn ò bá sùn táwọn òbí dẹ̀ ń sùn gbàgbà tán ní Mohbad kú tán ní Mohbad kú ọjọ́ tó kú ìyá Mohbad rosẹ̀mó àtẹ ọbẹ̀ ẹja ó ń jẹun àwa tá a jóbi gan àwa tá a mọ̀ rí sunkún níjọ́ náà mo lè sọ iye omijé tó jáde ní ojú mi níjọ́ tí mò ń sọ yìí fóònù mi gan mo lẹ̀ mọ́ gbóni èmi tó yẹ pé mo ní trauma already kíní yẹn wá àsìkò yẹn ni kíní yẹn wá gbé mi tára wá ń kan mí ẹ wo bí mo ṣe sunkún tí ikún yọ nímú mi pẹ̀lú ẹ̀jẹ̀ láàrin ojú mi lórí pé mo sunkún gbà tí wọ́n ń wú ọmọ yẹn bẹ́ẹ̀jẹ̀ ṣe ń jáde pẹ̀lú ikún nímú mi tí gbogbo ẹrù bọ̀sọ̀ ni wọ́n wá ní ìyá ń jàmàlà. àwọn àkáwá máa sọ̀rọ̀ àwọn àkáwá tí wọ́n máa ní wáyé téèyàn ṣe sọ. ẹ ti ké lọ́jọ́ yẹn ohun yín fi há ẹ wá sọ pé bẹ́ẹ̀ jókòó yìí pẹ́gbẹ̀rún oyún pé kàn jọ kan fún yín láyé for 2-3 minutes ẹ wá lọ gbé pílò ẹ fi há ẹgbẹ́. àìmọye ìgbà tó jẹ́ pé orí láìfù báyìí ni màá sùn lọ sí. ẹ wá ní nǹkan nílé mi ó bà yín nú jẹ́ wọn àwọn kékeré tó ṣẹlẹ̀ ìjọ yẹn gangan lẹni ẹ jẹ́ ká wo ọrùn ẹ̀ ṣẹ́sìmọ́tìgá yẹn ẹ wo ọrùn Mohbad ẹ̀jẹ̀ ló ń ṣàn yìí ẹ̀jẹ̀ ló ń ṣàn yìí ẹ wo ọrùn ẹ̀ ṣẹ́sìmọ́tì live níjọ yẹn mo ní kí ni sista tẹ́ni tó ń sọ yìí mo tún bẹ̀rẹ̀ kú lórí bẹ́ẹ̀dì mi rí báyìí pé. nígbà táwa tá a bá ọmọ rí tá a bá wọn jẹ nínú ọlá wọn tá a nílé sùn tá a nílé wo tá a máa ké tá a máa sunkún tá a nílé jẹun ó pẹ́ kí n tó máa jó online ojú máa ń tì mí ni pé wọ́n máa ní ẹni tó ń jà fọmọ náà ló tó ń jó yẹn àwọn òbí dẹ̀ ṣe tiwọn bẹ́ẹ̀ ni bọ̀dì bá wá sọ̀rọ̀ tá wà mú wọn lápá wà mú wọn lẹ́sẹ̀ á máa mú wọn bú á máa yẹ̀yẹ́ wọn kiri pé wọ́n ń bú bàbá ńgbà tẹ́yìn ò bá bàbá délé tẹ́ bá bàbá délé ẹ mọ̀ wípé bàbá tẹ́ ń jà fún kì í ṣe bàbá yẹn màmá tẹ́ ń jà fún kì í ṣe màmá yẹn àbúrò tẹ́ ń jà fún ẹ mọ̀ pé kì í ṣe àbúrò tó yẹ kẹ́ ẹ jà fún Wùmí tẹ́ ń jà fún ẹ mọ̀ pé kì í ṣe Wùmí tẹ́ ń jà fún ṣé bí social media lẹ ti rí gbogbo wọn ṣé ẹ bá wọn délé ni àbẹ́mi tí ń sọ ẹ̀sẹ̀ bá mi délé ni ẹ̀bẹ́mi náà délé náà. ojú ló pẹ́ sí àwọn oníyá ẹ máa jẹ tí ọmọ yẹn bá wọlẹ̀ ló máa mọ̀ pé àwọn náà dẹ̀ fẹ́ kó wọlẹ̀ torí tá à ń sọ ẹ̀ náà ni àwọn náà ṣe fẹ́ kó wọlẹ̀ torí tó bá wọlẹ̀ wọ́n mọ̀ pé owó máa stop kò sí sí kíní mọ́ owó dẹ̀ ti wà nílé ọ̀rẹ́ dé tán dẹ̀ ti mékì yẹn náà ti tó. bàbá kan owó máa wọlẹ̀ gbogbo tó ní láyé tó fi àágùn ẹ̀ kójọ gbogbo ẹ̀ ló máa mú nǹkan ẹ̀ gbogbo tí dòdò mú wáyé ló máa mú lọ gbogbo tí dòdò mú wáyé ló máa mú lọ ẹrù pọlọ́run gọ̀ bí sí wa ni. ẹ dákun mo fẹ́ lọ ṣe show ó wà láìpẹ́. òtún aṣọ́dínárì ọmọ alóore màá ní òun ṣọ́dínárì ọmọ wòlíì màá lọ́mọ yẹn ìwọ ìyá yìí dẹ̀ la ẹnu ẹ oní wọ́n sọ fún ẹ olóòtú ìlú náà oníyá yìí tún padà wá lọ́jọ́ mẹ́jọ ọjọ́ kẹjọ pé wàá ní oyún ọmọ yìí máa ní gbogbo Nàìjíríà o tọ́jú ẹ̀ ẹjọ́ ta ló ń lọ gan tó ń forí lálẹ́ pé bí ò tiẹ̀ kọ́ ọmọ kankan pẹ́ pé nǹkan àdìnìkan ló máa gbé lọ onílé nílọ́wọ́ àlejò ti sẹ́rù Ọlọ́run ló mẹjọ́ dá Ọlọ́run tó ń dájọ́ àfihàn pẹ̀rùn ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wọlé kẹwàá máa wo ohun tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó wọlé kọ́ máa wo ohun tó máa ṣẹlẹ̀. ẹ ṣé gan ni ẹ sọ ẹ̀ǹdẹ̀ orúkọ yín sí mi kí n wo orúkọ yín ẹ bá ti ẹ̀ǹdẹ̀ sí mi tí n bá ti ṣe máa yẹ̀ wò máa unblock ẹ. All right. Take care. Yes, ma.
ẹ̀yin tó kù ẹ má máa bú mi o torí èyí tí n bá rí kọ́mẹ́ǹtì ẹ èmi máa ń walk away ni mi ń pariwo mi ṣe China phone tí máa ń kégbe máa sá ọ sí blocking dànù ni máa sá ọ sí blocking. You cannot just be abusing me and think you will go scot-free. You abuse me, I block you. You abuse me again, I block you. Ẹ lọ wo Wùmí bó ṣe ń ṣe káàkiri. Ẹ lọ wo bó ṣe ń jó, bó ṣe ń jíjó ìyà kiri. Ẹ lọ wo bó ṣe ń jó káàkiri now. Àwa dé wà ń bí báyìí nísìn ó ń jó, ẹ bá rí jó tó ń jó níbi kíní Ìyábọ̀. Bó ṣe ń jó kiri. Sáwa wá gọ̀ ni. Ó yá double tap screen yín tẹ́ bá ṣe ń dára papọ̀. Ẹ bá mi double tap screen yẹn. Kẹ́ bá mi share. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa. Ohun tí mo sọ lánàá mo kí gbogbo lé bí ẹ bá ṣe ń dára papọ̀ mọ́ mi. Wọ́n ní kango là ń lùlù agogo. Bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là ń lùlù akèrègbè. Béwúrẹ́ wọlé ńkọ́ tí ò kágò ńkọ́ ẹran àmúso ló máa ń jẹ́. Àgùntàn tó wọlé tí ò kágò ńkọ́ wọ́n ló máa ń dẹran àmúwọlé yá. Èmi àtiwọ́ olólùfẹ́ Tenny Ọmọlógo gbogbo yín ò ní dẹran àmúwọlé yá. Ẹ ní dẹran àmúso. Ẹ ní dẹran àpọ̀ba fóògùn. Ayé ò ní mú mi, kò ní mú yín. Níwọ̀nba tí ọdún yìí kù parí ọ̀fọ̀ ìjàmbá àìsàn burúkú kò ní gbé èmi àti yín dé. Ọwọ́ ayé kò ní ká èmi àti yín. Èmi àti yín ò ní búrìnbùrìn nínú ayé kémi àti yín jọ fi ẹsẹ̀ kọ. Ọjọ́ Wednesday ó di ọ̀túnla ó ní ọjọ́ bí Jésù. Ó lọ́jọ́ bí Jésù, ọjọ́ Wednesday ní ọjọ́ bí Jésù. So ẹ̀yin náà wá wò ó kù ọ̀la nìkan ló là láàrin. Ọ̀la ló la ọdún láàrin. Ọdún yìí ti ń parí lọ. Ọdún yìí tún ń parí lọ. Bàbá má jẹ́ ká bọ́dún lọ. Ìwọ̀nba tó kù kọ́dún ó parí. Mò ń bẹ lọ́hùn Elédùmarè. Má má jẹ́ abọ́ ọdún lọ tọmọtọmọ. Èmi ire ò ní bọ́dún lọ tọmọtọmọ o. Wọ́n fi fayé mi àti ẹ ṣàwátì. Èmi àti yín ò ní dẹni àkọlẹ̀bò lójijì o. Èmi pẹ̀lú yín ò ní di èrò ọgbà ẹ̀wọ̀n. Ní di èrò hospital o. Láṣẹ Ọlọ́run Olódùmarè mo kí yín káàbọ̀ sórí ìkànnì Tenny Ọmọlógo. Ọfà ikú, ọfà àìsàn, ọfà ìjákulẹ̀, ọfà àmúbọ́, ọfà ìrójú, ọfà ìráàyè kò ní tọ́ sí yín, kò ní tọ́ sẹ́mi náà o. Ọ̀rọ̀ spending la fẹ́ sọ lénìí. A fẹ́ analyze some things nípa spending àti ẹ dákun Jésè. Sẹ́yìn lọkọ búlì gbèsè. Ó tí o. Sẹ́yìn lọkọ búlì gbèsè. Ẹ má fẹ́ rú búlì gbèsè yẹn o. Rárá o. Orúkọ yín papọ̀. Ṣé kò ní máa nà yín nínú ilé? Èmi kọ́. Germany lèmi wà. Ẹ̀yin lẹ ń bá fẹ́ kọnfúfú. Àní Germany lèmi wà. Ó dà pé. Ṣé kìí ṣe pé ó ti sú yín ló pọ̀ fún kọnfú? Ó tí o. Germany lèmi wà. Germany ní kọnfú wà. Ṣé kìí ṣe pé ó ti sú yín ló pọ̀ fún? No. Rárá. All right. Pẹ̀lẹ́. Yes ma. Yes. Ẹ ṣeun. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny Ọmọlógo bí ẹ bá ṣe ń wọlé. Tí ẹ bá ṣe ń dára papọ̀ mọ́ mi ẹ bá mi double tap screen yín. Ẹ bá mi like ètò yẹn kẹ́ bá mi love kẹ́ bá mi share. Ọwọ́ yín ò ní kàn sá. Ní mọ̀ ẹ jọ ẹ jẹ́ kí gbogbo gbá mi. Ẹ jọ gbá mi. Ẹ bá ti mutí ẹ padà wá. Ẹ gbọ́. Ẹ bá ti kàn tẹ́ fẹ́ mutí ara yín because mi fẹ́ diversion gan sef. Peter báwo ni? Mi fẹ́ divert, mi fẹ́ kí gbogbo akókó mi ò fẹ́ ẹ jọ. Ẹ bá mi double tap screen yẹn.
fóònù tí mò ń lò máa lè lo eléyìí dáadáa so hello everybody. Now, as I was saying, tí gbogbo bá rántí nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀, everybody ló ké gbàjarè wípé irú kú wo ni Ìmọ́lẹ̀ kú. Now, ìgbà tí Ìmọ́lẹ̀ kú ikú tó kú, we wasn't there. But àwọn òbí tán bí Mohbad wọ́n mọ irú ikú tó pa Ìmọ́lẹ̀. But most of people wa máa ń defend. A máa ní irọ́ ni àwọn èèyàn ń pa. Bí ìgbà pé bóyá pé àwọn èèyàn tí ẹ mọ̀ nǹkan tán sọ rárá lórí ikú ọmọ yẹn. Whereas ẹ̀yin dẹ̀ kọ́ lẹ máa sọ irú ikú tí ó pa Ìmọ́lẹ̀ bí according to bàbá rẹ̀. Ó ní ẹ lè nífẹ̀ẹ́ Ìmọ́lẹ̀ ju ohun tó ń bí ọmọ yẹn lọ. Òótọ́ dẹ̀ ni. Ẹ lè nífẹ̀ẹ́ ju bàbá ẹ̀ lọ ló sọ fún yín. Ẹ lè mọ Ìmọ́lẹ̀ tán. But ibo la bára wa délé ní àbá máa rí justice for Mohbad o. Àbá máa rí ìdájọ́ ọmọ yẹn o. Ìdájọ́ ọmọ yẹn ò bá máa lọ o. Ṣùgbọ́n a ti fi ẹjọ́ Klaus Chase a ti fi ba ohun tó pọ̀ jẹ́ nínú justice for Mohbad yìí. Tí a bá gbọ́ ọ̀rọ̀ dáadáa nínú CTC Darosa sọ wípé nígbà tó di bíi 2 òru táwọn dé ní ọjọ́ Sunday fún show àtijọ́ yẹn ni òun ti kúrò nínú ilé Mohbad. Ìgbà tó ń délé òun torí pé bóyá pé wọ́n ní ó ní family man ní pé ó níyàwó. Wọ́n ló ń pe Mohbad, ó ló ń pe nọ́mbà Mohbad títí Mohbad ò gbé kọlù ẹ double tap screen yín. Ìmọ́lẹ̀ ò gbé kọ. Ó kọlù ẹ kò gbé kọ yẹn. Ìgbà tílẹ̀ mọ́ ní ọjọ́ Monday ó lóun tún pèpèpè ní gbogbo ọjọ́ Monday yẹn. Gbogbo ọjọ́ Monday yẹn ní gbogbo àárọ̀ ọjọ́ Monday Ìmọ́lẹ̀ ò gbé kọ. Mo fẹ́ kẹ́ mú mọ́ ọ̀rọ̀ ti Spend tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí ni o. Ọ̀rọ̀ Spend tí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ post síta ni mo fẹ́ kẹ́ mú mọ́ o. Now, ó dẹ̀ lẹ́ máa debate lé lórí. Tó ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ máa kọrin. Ẹ bọ́lẹ̀. Ẹ má disturb mi. Ẹ stress mi. Why are you stressing me? Stop stressing me. Now, ó yẹ bá ń double tap ẹ tí gbé like, ẹ bá ń gbé like yẹn gòkè dáadáa. Now, tí ẹ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa nígbà tí Darosa sọ̀rọ̀ yẹn. Darosa lóhùn òsílé gbogbo àtòdìjọ Monday. Òun kọ̀ Mohbad ò gbé kọ̀. Ìgbà tó di pé mẹkáníìkì fẹ́ wá ní nǹkan bíi ṣé bí 11 ni àbí 12. Ó ní lòun tó pe àdúrà ló wá ní òun pè pé mẹkáníìkì ń bọ̀ o. Mohbad ò gbé kọ̀. Mohbad ò dẹ̀ return kọ̀ padà. Now, ìyá Mohbad same thing. Mama Mohbad said on Monday níbi tó ń ti ń gbàdúrà òun rátẹ́gùn Mohbad tó ra gbé kinní kan gbé Mohbad kọjá. Ẹ má bá ń double tap screen yín kẹ́ bá ń ṣe ètò. Atẹ́gùn gbé Mohbad kọjá ní iwájú òun. Òun wá wò pé kí ló ń ṣẹlẹ̀ bí? Kí ló gbé Mohbad lọ ń bí? Atẹ́gùn kí ló ń gbé káàkiri ní bíbáyìí? Ó lóun wá wò pé jẹ́ kó sáré mú fóònù lòun bá sáré pè. Òun kọ̀ ní gbogbo àárọ̀ bíi aago 11 sí 2 láàárọ̀. Òun pèpèpè nọ́mbà ò lọ. Òun kọlù wọn nọ́mbà ò lọ. Òun pè wọ́n time for joining. Ẹ káàbọ̀ bẹ́ bá ṣe ń dara papọ̀ mọ́ mi. Ẹ ní sórí ibú. Ó lóun kọlù wọn níjọ́ tá ń sọ ẹ̀. Ó ní nọ́mbà àwọn ò lọ o. Òun pèpèpè nọ́mbà ò lọ wá dákẹ́. Ìgbà tó di nǹkan bóyá bíi 2 ni Wùmí pé ó lóun gan lòun tiẹ̀ tún pè padà. Torí tó sọ nìyẹn. Ó lé mi gan mo tiẹ̀ tún pè padà. Ó ní ni Wùmí gbé kọ́ọ̀lù. Kì í ṣe Mohbad, fóònù Mohbad ló pè. Ó pe Wùmí. Òun pe bó ṣe ń pe Wùmí ló ń pe ọkọ.
Wùmí ló gbé kọ́ ló ń béèrè pé ọmọ òun kọ́ ó ló ń sùn gbogbo aago 11 sáago 12 yẹn Mohbad ò sí nínú tòsí kò sí bóyá ó sùn ní o bóyá ó ti kú o we don't know but we can still not say until tá bá further nínú analysis wa. Now ó dáhùn wípé ìmọ́lẹ̀ ìyẹn túmọ̀ sí pé kò possible kí ìmọ́lẹ̀ rí kọ́ọ̀lù ìyá ẹ̀ pẹ̀lú adúdú a lot of miss call yẹn kí Mohbad má dá kọ́ yẹ padà kò dá kọ́ yẹn padà ní gbogbo ọjọ́ náà ní gbogbo àárọ̀ yẹn ìyá wa ló ń pè padà Wùmí bá gbé màmá ẹ káàsán mà kíní kan ọmọ ńkọ́ ó ló ń sùn ní ìdá yìí ó ń sùn kẹ̀ ó ló ń sùn ó dẹ̀ sú ọ̀pọ̀ ń sùn ó ń sùn ókè kí ló ṣẹlẹ̀ ó ti ń pè yín ó ń sùn ni ló bá ní ó dáńgbà náà ìkíní tí àwọn fẹ́ lọ ṣe pẹ̀lú ṣọ́ọ̀bù tán fẹ́ bá ń gbọ́ fẹ́ lọ ó lókàn déédéé pè padà lẹ́ẹ̀kan náà ni ṣẹmọgbà pé yẹ Mohbad sọ pé ṣóṣù ọ̀pọ̀ òsùn tí mọ́jú oṣù ọ̀ kí ni ìtumọ̀ ṣóṣù ọ̀ yẹn fẹ́ni tó bá jẹ́ ìjìnlẹ̀ Yorùbá ó yẹ kó o mọ̀ túmọ̀ pé téèyàn bá béèrè lọ́wọ́ yẹn pé ṣóṣù ọ̀ ó dẹ̀ ṣú ọ̀pọ̀ òsùn tẹ́ni yẹn mọ́jú ó dẹ̀ ṣú ọ̀pọ̀ o wà nulẹ̀ ó dẹ̀ ṣú ọ̀pọ̀ o mọ̀ tó ń sọ ìsá ó nítumọ̀ ìgbà tí ò tí ì pẹ́ tó máa di bí aago 3 ọ̀sán wọ́n ní bí Wùmí ṣe pè padà nu mọ́mì ọlọ́mọdé kò rí kú ọkọ ọlọ́mọdé kò rí kú ọmọ ọlọ́mọdé kò ń dáná ọlọ́mọdé kò ṣe kinní kan kí ló ṣẹlẹ̀ now láago 3 sáago 4 tí ìyá Mohbad dákọ aago 4 yẹn ni Spending sọ ló padà ń sọ ń sìn pé òun kúrò nínú ilé Spending ti gbé news míì jáde fún ẹ̀yin tí ẹ bá ti rí news yẹn fún ẹ̀yin tí ẹ bá ti rí mo lè sáré ka díẹ̀ fún yín nínú chaati Spending nínú ọ̀rọ̀ tí Spending sọ fún ẹ̀yin torí aka díẹ̀ lánàá fún àwọn tó wà lórí TikTok but àwọn tó wà lórí Facebook ń ní àṣẹ show fún lánàá ẹ bá mi double tap according to Spending Mohbad's friend only the last time I saw Mohbad alive was between 11 a.m. to 12 p.m. News update ni update àná ni mò ń gbé síta yìí o update tí mò ń gbé síta yìí new update ni o new update ni ó ní aago 11 àárọ̀ sí aago 12 ọ̀sán ń lò ń rí Mohbad now aago 11 àárọ̀ sáago 12 ọ̀sán ìgbà ẹnìyà Mohbad ló mú fóònù tó ń fi pe Mohbad pé tí Mohbad ò gbé kọ̀ tí Wùmí ò gbé kọ̀ tẹ́nibọ́dì ò gbé kọ̀ ní táìmù yẹn ìgbà yẹn náà ni Wùmí tí Primeboy ń sẹ́ndì méjèèjì sí Wùmí wípé òun fẹ́ wá gbé báàgì tí Primeboy ní tí Wùmí sọ fún Primeboy pé don't come now láwọn gbèdéke àárín yẹn don't come now kí ni mí ni don't come now with Primeboy ṣe ti rí don't come now àárọ̀ yẹn táìmù yẹn ó ní Darosa náà lóun ti ń pe Mohbad pé Mohbad ò gbé kọ̀ Mr. George tó ń gbé Mohbad lọ sí Canada físà Mohbad ti wọlé láti Sunday àárọ̀ Sunday tó ṣe Saturday lọ́dọ̀ tí wọ́n ní Canada ó ti wọlé láti àárọ̀ wọ́n expect kọ́ Mohbad ní ọjọ́ Monday wọ́n rí kọ́ Mohbad Ìṣòro àti Mohbad ní event tán fẹ́ lọ kò gbé kọ́ọ̀lù Ṣèyí manager ó ti ń pe Mohbad látàárọ̀ nọ́mbà Mohbad ò lọ wọ́n gbé now nígbà tó di nǹkan bí 1:30 sí 2 Lifestyle ló ń rí Mohbad ní ibi tó ti ń bá nu ẹ̀jẹ̀ níbi apá rẹ̀ tó tiẹ̀ tó ń bá ń ṣeré pé òun ṣe bí school boy ìgbàládò gèrò wá wọjà that time ṣé kò yẹ kí Mohbad reply kọ́ màmá ẹ̀ ìyá rẹ̀ padà kó reply kọ́ Darosa ẹni tó ń gbé Mohbad travel lọ sí Canada torí Mohbad ní Canada tour ní on the 18th of September Mohbad ní Canada tour ní on the 18th of September ó ní tour ní Canada ní 21 to 25 tá bá dẹ̀ fẹ́ wo ìrìn àjò wákàtí tán máa fi rìnrìn Canada wọ́n ní ìrìn àjò ọjọ́ méjì ni ó dẹ̀ ní tour ní on the 21 ó yẹ on the 20 yẹn ó yẹ kó ti wà standby ńlẹ̀ kó máa fi rest torí orin tó fẹ́ lọ kọ ìzídà kó kúrò lé ní on the 18 to 19 18-19 ní ìrìn àjò tó máa fi rìn
on the 20 yẹn ó yẹ kó ti dé Canada kó fi sinmi on the 21 ló ní tour títí wọ 25 ló fi ní tour yẹn tó fi ní show ní gbogbo Canada tó máa lọ káàkiri now wọ́n expect kọlù ẹ̀ padà Mr. George orí now sọ̀rọ̀ tó jọ ní ìvẹ́ǹtì tó jọ kọ baby don't give me medicine after that you know I borrow money to buy your bokolet I borrow money to buy your kobole ẹ máa wait tó bá correct mi o mama I borrow money to buy your bokolet baby don't mama baby don't give me medicine after that ẹ ṣá ti mọ bọ̀bọ̀ yẹn ẹ sọ̀rọ̀ ó láwọn ní ìfẹ́ǹtì lọ́ọ̀dì 13 lọ́ọ̀dì 10 ó dẹ̀ kú lọ́ọ̀dì 11 on the 11 tá à ń sọ náà wọ́n tún pè wọ́n rí now ìyẹn lọ bá wọn ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n rí kọ́ Ṣèyí máníjà lóun ti ń pè láti ọjọ́ Monday kò gbé kọ́ọ̀lù kò dákọ̀ Dàrósà padà kò dákọ̀ Ṣèyí padà kò dákọ̀ Mr. George padà kò dákọ̀ màmá ẹ̀ kò dá padà now nígbà tó di 1 ìyẹn ló ń lọ 3 ọ̀sán ní spending ló lóun tó kúrò nílé Mohbad ó nígbà tó ń fi ojú gan ní Mohbad last according to spending ó ní I saw Mohbad alive was between 11 a.m. to 12 noon ní ọ̀sán ọjọ́ Monday 11th of September 2023 when I was now ó sọ yẹn ó ní that same Monday September 11 ó wá down wípé when I was released from detention in February 2024 I appeared on Westo Live on TikTok to appreciate people that donated money for my release. Westo asked me the last time I saw Mohbad and I said 9 p.m. because he lied before. Nígbà tó ń béèrè ńgbà yẹn, gbà tó wá sórí live tó kò nínú detention tí wọ́n bi léèrè nígbà yẹn, ó lágo 9 alẹ́ lòun rí Mohbad last which ní àwa change ẹ̀ mọ́ lọ́wọ́ pé kò possible kó jẹ́ aago 9 alẹ́ ló máa rí Mohbad. Nígbà tí ìyẹn ń pariwo wípé òun pè òun ò rí bá sọ̀rọ̀. Tí Dàrósà lòun pè òun ò rí bá sọ̀rọ̀. Dàrósà ti látago 2 òru lòun ti kúrò ńbẹ̀. So òun ò rí Mohbad rárá ní gbogbo ọjọ́ Monday òun dẹ̀ ń pè kò gbé kọ̀. Ṣèyí náà gbé kọ̀ many people ló láwọn ò rí. Báwo ló ṣe wá di wípé ìwọ ló rí ládago 11 alẹ́ but tó ló gbọ́ ariwo ọjà wípé ìgbà tí tó sọ lọ́dọ̀ Westo yẹn pé òun gbá ariwo ọjà gbà tí pé bọ́dẹ̀ ṣe máa ń jà nìyẹn ìjà yẹn pọ̀ lọ́dọ̀ wọn lókè ìgbà tó ń gbá ariwo ọjà wọn bó ṣe máa ń jà òun dẹ̀ tí àwọn ti rí nírí pé bó ṣe máa ń jà nìyẹn ohun tó jẹ́ kó òun kúrò tó fi gbé báàgì tó lọ ok ṣé ká sọ wípé ní aago 11 àárọ̀ yẹn ni ìjà ń ṣẹlẹ̀ ní aago 11 sí aago 12 tó rí Mohbad alive yẹn ìjà yẹn tún continue ìjà yẹn tún lọ nígbà tó tún tají padà ṣé kí n sọ pé láago 11 àárọ̀ tó rí Mohbad yẹn ìjà yẹn sì ń lọ ìjà yẹn sì tún ń lọ padà torí nígbà tẹ́ ẹ dé láti show ìjà ṣẹlẹ̀ láti show wọlé ìjà yẹn lágbára tó pọ̀ gidi gan now ṣé kí n sọ wípé gbà tíjà yẹn pọ̀ ẹ padà wọ́n bá yín parí yẹn ẹ wọlé lọ Mohbad wá jáde síta ó ń bọ̀ lẹ́nu staircase ó ń wá fóònù ẹ̀ according to àdúrà ó ní ọwọ́ òun pé nígbà tí gbogbo àwọn dé gbogbo wọn ti lọ sókè ọwọ́ òun ni fóònù Mohbad wà ìgbà tó ń fẹ́ gòkè òun gbọ́ ariwo ní òkè ní yàrá òun gbọ́ ohùn ariwo Mohbad àti Wùmí nínú yàrá táriwo wọn pọ̀ òun dẹ̀ fẹ́ lọ fún Mohbad ní fóònù rẹ̀ ṣé gbọ́ mi òun fẹ́ lọ fún ní fóònù rẹ̀ now ṣé kí n sọ pé nígbà tí Mohbad ń bọ̀ látẹnu staircase pẹ̀lú pé ó fẹ́ wá gba fóònù lọ́wọ́ àdúrà ibẹ̀ ni Wùmí ká mọ́ ní dédé aago 11 sí 12 tẹ́ sọ nípa rẹ̀ yẹn tí spending lòun rí last yẹn torí ìjà wọn yẹn pọ̀ àdúrà náà dárúkọ bíi 12 àárọ̀ so pé tó ẹni tó bá lòun rí Mohbad ní bíi 12 pé kó wá sọ fún spending náà dẹ̀ tún lọ gbólóhùn pé tẹ́ bá fẹ́ mọ irú ikú tó pa Mohbad ó ní kẹ́ ẹ lọ bá àdúrà ó ládùúrà mọ a lot nípa ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀ àdúrà ló lè sọ ìtọ̀nà bí kọ́ torí pé àdúrà ló lọ sọ́dọ̀ wọn lórí gbogbo nǹkan kì í sí àwọn tí àwọn jọ ń gbé bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tí Mohbad ń bọ̀ látẹnu staircase because mo ń join gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn now ìjà yẹn lágbára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà nígbà tí Mohbad fẹ́ wá gba fóònù àdúrà dẹ̀ ní ó fẹ́ lọ fún Mohbad ní fóònù ṣé kí n sọ pé Mohbad jáde ibi tí Wùmí ti gbá tẹ̀lé lẹ́yìn nìyẹn tí ó gbà kó bọ́ta
ṣé kí n sọ wípé ibẹ̀ ni Wùmí according to Yàtúndé tó ní Wùmí lọ́ọ̀kì Mohbad wọ́n jọ ń jà lẹ́nu staircase àti Kàrímọ́ tí ń sẹ̀gbẹ́ pé wọ́n jọ ń jà látẹnu staircase so that ìjà tí wọ́n jà according to Kàrímọ́ ìjà tí wọ́n jà ní rẹ́líìsì fi kán ní rẹ́ẹ̀lì tó wà nílé yẹn ẹnu step yẹn fi kán pọ́n. Ìyá Túndé náà ní pé ìjà yẹn lágbára débi pé Wùmí àti Mohbad náà ń jà so Wùmí dẹ̀ ní ó lọ́ọ̀kì Mohbad tó yẹ pé jà wọ́n pọ̀ lẹ́nu step ní rẹ́líìsì fi kán pọ́n ẹsẹ̀ Mohbad wá yẹ̀ ṣùgbọ́n Wùmí yáwọ́ tá bá wá mú yáwọ́ yẹn tá bá wá lẹ̀ papọ̀ mọ́rọ̀ tí Dàmọ́lá sọ nínú chat tó bá Yọ̀mí Fábíyì chat tí wọ́n forúkọ àdúrà chat ọ̀rọ̀ tí Dàmọ́lá sọ tí wọ́n forúkọ àdúrà chat ní last week yìí wípé Wùmí àwọn ní fídíò bí tí Wùmí àti Mohbad ti ní ìjà tí Wùmí ti púṣì Mohbad tí Mohbad ti fi orí gbá táìsì tó fi kú àwọn ní lọ́wọ́. Now ṣé Wùmí yáwọ́ tí Yàtúndé sọ nípa ẹ̀ ni pé bí ẹsẹ̀ Mohbad ṣe yẹ̀ tí rẹ́líìsì kan pọ́n ẹsẹ̀ Mohbad yẹ̀ ṣé ni Wùmí sáré púṣì ẹ̀ mọ́ ló púṣì ẹ̀ mọ́ torí wọ́n ní Wùmí yáwọ́ ṣé ló púṣì ẹ̀ mọ́ lọ́mọ yẹn ṣe fi orí gbá gbòò lẹ́jẹ̀ fi ń profusely ló fi di pé Mohbad di ẹni tó ń bleed profusely according to news tó wà ń ta tẹ́ ẹ̀ bá mọ news. Dàmọ́lá ti ń ṣe Mohbad friend ó ní àwọn ní fídíò wọ́n forúkọ àdúrà chat pẹ̀lú Yọ̀mí Fábíyì wípé àwọn ní fídíò ibi tí Mohbad àti Wùmí ti jọ ń jà tí Wùmí ti púṣì Mohbad tí Mohbad ti forí gbá. Ìyá Túndé ní Wùmí àti Mohbad ń jà torí Mohbad ń bọ̀ ó fẹ́ wá gba fóònù ẹ̀ Mohbad wá bẹ̀rẹ̀ sí ní jà lẹ́nu step case tíjà yẹn lágbára òní rẹ́líìsì inú ilé Mohbad fi kán pọ́n ẹsẹ̀ Mohbad yẹ̀ so Wùmí dẹ̀ yáwọ́ ṣé yíyáwọ́ yẹn tí Dàmọ́lá ń sọ ni pé Wùmí pùṣì ẹ̀ mọ́ bẹ́sẹ̀ rẹ̀ ṣe yẹ̀ yẹn ọmọ yẹn forí gbá àbó tó ń la nǹkan míì mọ́ lórí. Anyways now according to Kàrímọ́ náà ó ní pé ìjà náà jà tí rẹ́líìsì fi kán kí Wùmí bọ́ta kó wá sọ. Now ìyá Mohbad ò rí Mohbad pè ní agbogbo àárọ̀ ní gédé aago 12 tí Spending sọ pé àwọn rí ṣé kí n sọ pé nígbà yẹn ni ìjà yẹn ń ṣẹlẹ̀ ṣé kí n sọ pé ní aago 11 àárọ̀ sí aago 2 láàárọ̀ yẹn ìgbà yẹn ni ìjà yẹn ń escalate ìjà yẹn ní agbára tí Spending rí tí gbogbo wọn rí táìmù yẹn náà ni like Prime Boy náà message náà ní don't come now ní táìmù yẹn wọn òun náà ti ń pè wọn gbé kọ́ọ̀lù. Now ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ṣé torí ìyẹn ni wọ́n ṣe pé ìyá ta lẹni tó pe ìyá Mohbad pé ìjà ń ṣẹlẹ̀ nínú ilé Mohbad tí ìyá fi purọ́ fún wa wípé òun lálàá bí bàbá òun lálàá yóò lálàá Ọlọ́run ló sọ fún bàbá pé bàbá má padà sẹ́yìn láì mọ̀ wípé blessing ni Ọlọ́run ní ẹ̀mí tó ń bẹ nínú bàbá Mohbad pé bàbá o má padà sẹ́yìn máa lọ síbi ilé ọmọ ẹ̀ tí wọ́n ti pa so Ọlọ́run náà ni ó tún ti di àdúrà nísìnyí tó ń pe ìyá Mohbad bóyá Dàrósàdé ni wọ́n pè tó pe ìyá Mohbad pé jà ti ń ṣẹlẹ̀ lẹ́lẹ́lẹ́ nínú ilé o tán wá sọ di ẹ̀mí Ọlọ́run fún wa àti ẹ̀ wá mọ ibi tẹ́mi Ọlọ́run yẹn tiẹ̀ ti máa ń dúró mọ́ yìí. Now ṣé kí n sọ pé táìmù tíjà yẹn ń ṣẹlẹ̀ òní Spending ló ń fojú kan Mohbad ní ààyè last. Now ẹ jẹ́ kí n analyse ẹ̀ báyìí bá mi double tap screen rẹ̀ o ò ní ṣòfò ọmọ nínú ayé èmi náà ò ní ṣòfò ọmọ ayé ò ní mú mi ipa ayé ò ní ká mi ogun ayé ò ní borí mi ogun ayé ò ní borí wo lólùfẹ́ Tenny ọmọ ológo pèrègede ayé ò ní lù fún ọjọ́ kò ní lù fún èmi náà jò níwọ̀nba tọ́dún ikú wọn ò ní gbókù ọmọ ká mi mọ́lé wọn ò ní gbókù ọmọ káwọ lólùfẹ́ Tenny ọmọ ológo mọ́lé o àti jí àti mú kò ní rán ọlọ́gbẹ́ ẹ̀wọ̀n àti jí àti mú kò ní pa o gbogbo ohun tó jẹ ohun tó mu kò ní ṣekú pọ̀ láṣẹ Èdùmàrè ẹ mọ́ ta àwọn ọmọ yín. Kọfí nù àti lẹ́mọ̀ ni mo mu jẹ́ mu mi lé. Now ẹ jẹ́ kí n analyse ọ̀rọ̀ yẹn báyìí ẹ jẹ́ kí n gbé báyìí ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yẹn báyìí tẹ́ bá ṣe ń darapapọ̀ mọ́ mi ẹ bá mi mú tìpa mi ní fẹ́ distraction please in case of àwọn tí wọ́n screen record ẹ bá mi mú tìpa. ẹ̀yin pípù ẹ ṣáà máa ń dà mí láàmú ẹ ṣáà máa ń fẹ́ kí n sọ̀rọ̀ ṣáá tá a bá dẹ̀ gbé yín gòkè nísìnyí ẹ máa ní wọn gbé yín gòkè ẹ máa ní Tenny wo ló
Mo ń wojú. Ojú ni mò ń wò. Ẹ bá ti mọ̀ wípé ẹ wà ní ibi kankan ẹ lọ sùn náà. Now, ó yẹ bá mi like kẹ́ love. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ yẹn gba báyìí. Ṣé mọ̀ wípé ẹ wọ̀rùn mi bó ṣe ń dún. Now, spending ní aago 11 àárọ̀ sí aago 12. Now, ó ní òun rí Mohbad last 11 a.m. to 12 noon. Ìyá Mohbad ní dédé aago 11 sí aago 12 àárọ̀. Ó ní wọ́n pè ní òun rí ìpè Ọlọ́run níbi tó ń ti ń gbàdúrà láì mọ̀ wípé ṣe ni wọ́n kọlù ìyá Mohbad lórí fóònù pé Mohbad àti Wùmí tún ti ń jà nínú ilé o, ìjà wọn tún ti ń lọ lẹ́lẹ́lẹ́ o, ó dàbí pé Mohbad ti ṣe léṣe o. Now, ìjà yẹn lágbára nínú ilé o, òun ló fi di pé ìyá pé ìgbà tán ti pé Mohbad tí nọ́mbà Mohbad ò ti lọ, òun ìyá Mohbad fi wá pé Wùmí ní gbogbo ìgbà tí ìyá Mohbad ń pè wọ́n yẹn ìjà ń lọ nígbà náà. Ẹ get mi, ìjà lágbára ń gbà yẹn nígbà tí ìyá Mohbad fi ń pè tó fi ń pè Wùmí tó ń pè Mohbad, ìjà ń ṣẹlẹ̀ lọ́wọ́. Táìmù yẹn ni spending ló ń rí wọn last. Ń ló ń fi ojú tó ń fi kan Mohbad last. Ẹ mú point yìí o, point tí mo fẹ́ mú, ibi tí mo fẹ́ cut tí mo fẹ́ gé fún yín. Now, ní orí 11-12 yẹn, ìyá Mohbad 11-12 yẹn, spending 11-12 yẹn, Prime Boy calling in the morning on Monday, calling, and then Lifestyle see Mohbad in the afternoon. I left in the Mohbad's house in 3 to kinikan p.m. Ìyá Mohbad wọ́n pè mí padà ní nǹkan bí aago 3 sí aago 4 ọ̀sán. A wá mú gbogbo a fẹ́ dà sórí table ká wá cut ẹ̀. A fẹ́ work ẹ̀ bí mathematics nsìn. Ẹ jẹ́ kí mo gbá sí orí wa báyìí. Ẹ tú ìjókòjó. Òfò ọmọ ò ní ṣe mí. Sọwọ́ fúnra rẹ̀ pé ọyàn tèmi lọ́mọ mi mu. Ọmọ gbọmọ tó mú láyà mi ò ní sunkún lórí wọn. Mi ní fọwọ́ mi gbé wọn sí. Ọmọ mi sọ̀pọ̀kan náà mú láyà rẹ̀. Ọmọ tó tara tèmi jáde. Ìwọ olólùfẹ́ tẹ́ni ọmọ ológo ṣàdúrà fúnra rẹ̀. Now, nígbà tó di aago 11 láàárọ̀ yẹn, ìjà yẹn ń ṣẹlẹ̀. Táìmù yẹn ni àdúrà fẹ́ lọ fún wọn ní fóònù. Ìjà yẹn lágbára. Mohbad ló ṣílẹ̀kùn. Ó ń bọ̀ látẹnu step. Ibẹ̀ ni Wùmí ká mọ́. Tó tún ti lọ́ọ̀kì aṣọ rẹ̀. Ibẹ̀ ni Wùmí Mohbad fi orí gbá tó ti ṣubú lulẹ̀ tó rẹ́ gbálẹ̀ tó ṣe léṣe tó ń bleed. Now, gbogbo táìmù tá dẹ̀ ń sọ yìí, ó ní Dàrósà ń pè tí wọ́n gbé kọ́ọ̀lù. Táìmù tá ń sọ yìí, níyá Mohbad náà ń pè tí wọ́n gbé kọ́ọ̀lù. Now, nígbà tó wá di wípé ọmọ yẹn ti ń bleed profusely, ìgbà yẹn ara àwọn ẹ̀jẹ̀ yẹn ni wọ́n bá DJ Bami ń bá Mohbad nù. Tán wá ń purọ́ pé ọwọ́ náà ti ń nu ẹ̀jẹ̀, kì í ṣe ẹ̀jẹ̀ yùn náà nù. Ẹ̀jẹ̀ tó lóun nù nìyẹn ní nù. Ìgbà tán rí wípé eléyìí lágbára o tọ́mọ ìbá lọ kú sáwọn ò ní dáràn báyìí. Òun ló mú Lifestyle tó fi kúrò nínú ilé Mohbad ní 1:30 to 2 p.m. ọ̀sán tó lóun jáde kúrò nínú ilé tó tún ní Mohbad ń bá rẹ́rìn mí mẹ́ tó ní tó ń pọ̀ kàkà kú ló ń bá rẹ́rìn. Now, láfter gbà yẹn wọ́n ní gbogbo ara Mohbad ti ń wú, orí ẹ̀ ti ń wú, ó ti ní pẹ́ǹsì, kò sí ní pẹ́ǹsì. After then, spending ó lóun rí Mohbad bó sọ wípé ṣé kò ní bá ń gẹ́ẹ̀tì nurse pé ṣé wọ́n máa wò ó níran báyìí pẹ̀lú ibi tóun ti fi ṣe léṣe yìí. Ṣé gbogbo yẹn ṣé kí n sọ pé rọ́ ni? Ṣé kí n sọ pé torí bó ṣe nà mọ́lẹ̀ tí Mohbad ṣe léṣe yẹn tó wúndì burúkú tó la orí mọ́lẹ̀? Ṣé kí n sọ wípé ibẹ̀ òun ni ẹ ti ń rò wípé ta lẹ lè pè ẹ lè gbé dé hospital àbẹ́ ilẹ̀ sáré lọ wá first aid tẹ́ ẹ̀ rí lẹ pé nọ́ọ̀sì òkè ta ni nọ́ọ̀sì tó wá máa pè ẹ pé nọ́ọ̀sì tí Mohbad ní. Láti bẹ̀ lọ ìgbà tí Mohbad ṣe léṣe nínú ìjà látago 11 títí di aago 12 ọ̀sán dágò kan ìjà yẹn ń lọ lẹ́lẹ́lẹ́ títí di 1. Ìgbà tó di 2 tí ìjà yẹn pọ̀ òun ni ìgbà tí Mohbad ṣe rẹ́ bọ́lẹ̀ látòkè ọmọ tó ti ń pè tẹ́lẹ̀ tẹ́ ẹ̀gbẹ́ kọ̀ gbà tí Mohbad tí Wùmí púṣì Mohbad gbà tí Wùmí fi orí tí Mohbad fi orí gbá tó fi di pé Mohbad ń kọ̀ fọ́ nílẹ̀lẹ̀ ó ń kọ̀ fọ́s ẹ máa wélé tó bá kọ̀rẹ́ẹ̀tì ẹ bá ń lẹ́mọ̀
ó ń pọ̀ kàkà kú, ó ń jàporó, ó bleed profusely according to Nigerian police. Ó lè double tap screen rẹ̀. Ọlọ́jọ́ dá fún ọ. Now, ó ní níbẹ̀ yẹn confuse. Ẹ̀wẹ̀ mọ̀mọ́ ètò bá ti lè pé bẹ́ẹ̀ lẹ gbóyìnbó. Now, ó ń pọ̀ kàkà kú níbẹ̀ yẹn. After that, ó di wípé time yẹn ni Wùmí pé ìyá Mohbad padà. Time yẹn ni Wùmí pé ìyá Mohbad padà tó fi ní mama Ọlọ́run jẹ́ kó ìyá tó ti ń pè yín láti àárọ̀ tẹ́ẹ̀rí kọ́ọ̀lù ẹ̀ pè tó ò gbé kọ́ọ̀lù tó ti ń pè níbi àsán Spending tó ti sọ pé láago 11 àárọ̀ sáago 12 ń lòún rí Mohbad. That is the news update nu lòún rí Mohbad last láàyè ní ààyè kò sọ pé lókù ó ní ààyè yálà bó ń sọ àbí ó ní òun rí láago 11 àárọ̀ sáago 12 ọ̀sán ní ààyè ń lòún rí Mohbad òun rí láàyè ní life. Ìyẹn mi pé gbogbo ọ̀sán tó ń lọ yẹn kò rí láàyè ìmọ́lẹ̀ ti kú ngbà náà. So time yẹn ni Mohbad ń bleed profusely tó ń bleed tó ń pọ̀ kàkà kú everybody wọ́n kàn ń jápa ni. Ìgbà yẹn kò tí ì kú tán náà ó lè má ti kú tán but ààyè lórí ní gbogbo aago 12. Okay, Spending tó sọ wípé òun kúrò ńbẹ̀ ní aago 3 ọ̀sán sáago 4 ìrọ̀lẹ́ ọwọ́ ọ̀sán yẹn tó ń kúrò ńbẹ̀ ibo ni Mohbad wà ngbà náà. Ààyè lórí láàárọ̀ láago 11 àárọ̀ tó dẹ̀ ń sọ yìí ni màmá ẹ̀ ń pè tí ò gbé kọ̀ ó pè ní 12 kò dákọ̀ yẹ ẹ̀ padà. Dàrósà ló ń pè wọ́n ní gbogbo àárọ̀ yẹn kò rí kọ̀ kò rí tán kọ́ Mr. George padà kò rí tán kọ́ Ṣèyí padà. Ìwọ́dẹ̀ ni ó kúrò ńbẹ̀ láago 3 ọ̀sán sáago 4. Ṣé kí n sọ pé nígbà tẹ́ ti rí pé kinní yẹn ó ti le gbà tí Wùmí push Mohbad tán rí pé ó ti fẹ́ di Ọlọ́run rọ́mọ ni Wùmí pé ìyá Mohbad padà pé mama Ọlọ́run má jẹ́ kó rí kú ọkọ Ọlọ́run má jẹ́ kó rí kú ọmọ Ọlọ́run má jẹ́ kó mo gi yín gàrí Mr. Yomi Ọlọ́run má jẹ́ kó rí kú ọkọ Ọlọ́run má jẹ́ kó rí kú ọmọ o mama ní kí ni sọ fún mi kí ló ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ mi mo lọ́mọ mi Mohbad ní kí ló ṣẹlẹ̀ so possible kó jẹ́ n tó ṣẹlẹ̀ ní show mo ń bi yín léèrè ni o so possible kó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní show ní Ìkòròdú ní àti ọjọ́ Sunday láti ọjọ́ Sunday n tó ṣẹlẹ̀ níbẹ̀ láti ọjọ́ Sunday ó ní Wùmí wá máa pè ya Mohbad fún tá máa ṣe mama mami ẹjọ́ níù ní tó nǹkan tó ṣẹlẹ̀ ó ní Wùmí gbọ̀n lé lọ́wọ́ torí wípé nígbà tí Mohbad tẹ́ ló ṣe léṣe láti show wá tẹ́ ló ó pe ìyá tó ń bẹ ní Ìkòròdú pé mọ́mì bó lẹ́wọ̀ ẹ máa bọ̀ wá bá wa ń bí ó sọ̀rọ̀ pé mọ́mì ẹ máa bọ̀ ó pe ìyá nígbà tẹ́ délé ní alẹ́ ọjọ́ náà torí ẹni Mohbad bleed profusely ni ló ń dẹ̀jẹ̀ wòwò béèyàn ṣe wá ń da ẹ̀jẹ̀ láti yàn níyàn Ìkòròdú kò sí hospital tẹ́ máa ti lọ ṣe ọwọ́ yẹn tẹ́jẹ̀ yẹn máa fi dá Cubana chief priest ó dẹ̀ máa lọ deliver Mohbad sílé Cubana chief priest ó máa gbé Mohbad lọlé níbi táwọn dájú dé àbí táwọn tó ń jẹ́ ọ̀dájú abiyamọ tí wọ́n ní ọmọ lọ́wọ́ tí wọ́n táwọn fi lè dájú ọmọ tó fi di pé wọ́n lè lọ gbé Mohbad lọ sílé tán lọ wálé ìjà tó ṣẹlẹ̀ ní Tomiland Bridge tó ṣẹlẹ̀ ní Orchis Junction Spending yìí ló níjà ṣẹlẹ̀ ní Orchis Junction débi wípé Mohbad Wùmí sọ wípé òun fẹ́ lọ sùn sí hòtẹ́ẹ̀lì but Mohbad sọ pé kò sí nǹkan tó jọ ó lè lọ sí hòtẹ́ẹ̀lì gbogbo àwọn jọ máa lọ púpọ̀ ńlé ni tí Dàrósà fi ní Dàrósà bá a sọ̀rọ̀ tó fi tẹ̀lé lọ sílé pé ìyá nígbà náà ìyá tún wá ń pè ìyá ń jí pè yín ní àárọ̀ ó dẹ̀ sọ nínú CTC rẹ wípé ìwọ àti ìyá pé ìwọ àti Mohbad gan Mohbad fẹ́ lá píópíó ní alẹ́ Mohbad wá ń discuss ọmọ oṣù 5 ó ṣe jẹ́ ọjọ́ Monday yẹn ni Mohbad ń discuss ọmọ oṣù 5 pé òun fẹ́ kọ́ ọmọ kó máa lọ sí Canada sí abroad kó lọ kàwé ọmọ tí ò tí pọ́dún 2 kò pọ́dún 3 kò tí bẹ̀rẹ̀ primary school ó ti alẹ́ ọjọ́ yẹn ló ń discuss ọ̀rọ̀ travelling ti mọ̀ pé lámbà ayé ni Wùmí múlẹ̀ fún yín ọmọ tí ò tí bẹ̀rẹ̀ primary school débi tí ó bẹ̀rẹ̀ lè jẹ́lé ó sinmi ló wá ní Mohbad ń discuss pé òun fẹ́ kí Wùmí àti Mohbad travel out kí wọ́n máa lọ sí ẹ̀yìn odi kí Wùmí lọ kà kí Mohbad kí àdúrà Liam lọ kàwé lọ́hùn ṣé ẹ rí pé make it make sense ẹ rí pé kò sí common sense inú ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ẹ rí pé rán ló pa ń bẹ̀ yẹn ó fún wa ní lámbà ayé ni ó tún wá purọ́ fún wa pé ní ọjọ́ Monday ṣé Monday yìí
ń lòun ṣẹ̀ṣẹ̀ lọ gba visa, òun ṣẹ̀ṣẹ̀ lọ gba passport ọmọ òun ní immigration táwọn ṣe fẹ́ ṣe processing together. Now visa Mohbad ti jáde, ó ti jáde láti wọ́n ti sẹ́ndì Mr. George ti sẹ́ndì visa Mohbad látọjọ́ Sunday tó ṣe Saturday ní Canada. Now ìwọ lọ́jọ́ Monday ní on the 11 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ gba passport ọmọ ẹ, ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ gba passport ọmọ ẹ so that ẹ máa lè ṣe ń tẹ́ fẹ́ ṣe together so that ẹ lè jọ Mohbad ló fẹ́ travel. Visa tó ti jáde báwo ló ṣe fẹ́ ṣe ìwọ Wùmí gangan ni ó ní visa lọ́wọ́, báwo ló ṣe wá jẹ́ pé visa ọmọ nìkan lẹ fẹ́ sáré ṣe tí ìwọ gangan tó jẹ́ tí ẹ ò tí ì ṣe visa. Ìmọ́lẹ̀ ló ní visa sẹ́ni pé make it make sense, irọ́ ló wà ń bẹ̀ yẹn. Wùmí ò lọ bí pa irọ́ ni line tó ti sọ wípé òun lọ gba passport ọmọ ní ọjọ́ Monday káwọn lè bẹ̀rẹ̀ processing travelling together ṣé ẹ ti rí bá ń together. Ìyẹn mi pé Mohbad ìrìn àjò Canada travel yẹn ló ṣekú pa Mohbad tó rò pé ó ti ń sá lọ. Àbí ṣé kí n sọ pé gbogbo ohun tí ọmọ yẹn fi hàn Okoye ní UK ó ní wọ́n dì tí ó sọ fún Ìyábọ̀, àbí ṣé kí n sọ pé Ìyábọ̀ deliver rẹ̀ fún Priscilla pé nǹkan báyìí ṣẹlẹ̀ tó rọrẹ Priscilla ni Wùmí, ṣé kí n sọ pé Priscilla ló yín jẹ fún Wùmí pé Mohbad fẹ́ travel. One Ṣèyí tí ṣe manager wọ́n ní ọ̀rẹ́ Wùmí ni. Ṣé kí n sọ pé gbogbo information yìí tí Wùmí sọ torí according to Paul Okoye, Paul ló sọ pé gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ Ṣèyí manager rẹ̀ wà pẹ̀lú àwọn, ó dẹ̀ fi a lot of things hàn. Ṣé kí n sọ wípé Ṣèyí ló deliver fún Wùmí? Kí ni reason tí Wùmí tí Ṣèyí tí ń ṣe manager ó fi tẹ̀lé Mohbad lọ sí show Ìkòròdú show? Make it make sense now. Why tí ó tẹ̀lé Mohbad lọ sí Ìkòròdú show manager kò síbi tí Mohbad lọ tí Ṣèyí ò kì tẹ̀lé wọn lọ? Why tó jẹ́ pé Ìkòròdú ni Ṣèyí manager ò tẹ̀lé lọ? Ṣé kí n sọ pé is a plan work? Why tí ó tẹ̀lé lọ sí show? Now ọwá ló fẹ́ lọ gba visa ní ọjọ́ Monday, ó fẹ́ lọ gba passport ọmọ ẹ kẹ́ ẹ lè bẹ̀rẹ̀ processing together. Processing to where? Ọ̀tún wálé ń discuss ọ̀rọ̀ ọmọ oṣù márùn-ún ẹ lọ ka CTC yẹn ẹ ń discuss ọ̀rọ̀ oṣù márùn-ún ọmọ oṣù márùn-ún láti lè lọ sí travel kó gbé ọmọ lọ, ọmọ tí ò ti bẹ̀rẹ̀ jẹ́lé ó sinmi débi tí ó ka primary 1 tó ti wá di pé ìlú òyìnbó ló ti fẹ́ lọ kọ́ lọ kàwé. Ǹjẹ́ Ìmọ́lẹ̀ fúnra rẹ̀ gangan ǹjọ́ kàwé lábúrọ̀dù tó fi jẹ́ pé ọmọ ní ó máa sáré rẹ̀ káàkiri, ó tún ti sọ wípé kò ń gbọ́ ọmọ níbi tí Wùmí tún ti purọ́ nínú CTC. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Wùmí wípé ṣó mọ̀ nípa Canada visa pé ọkọ rẹ̀ fẹ́ travel, ó ní yes, ó ní so sọ fún, ó ní kò sọ fún òun. Àwọn argument lé lórí because kò sọ fún òun. Kí ló dé tí ò sọ fún ọ? Ó ní Mohbad máa ń keep secret, ó ní bó ṣe máa ń ṣe nìyẹn because lórí Instagram ẹ̀ gan kò kí post òun, kò kí post picture òun sórí Instagram, kì í fẹ́ káwọn èèyàn mọ̀ òun. Máa mú point tí mo fẹ́ mú láàrin yìí wípé kì í fẹ́ káwọn èèyàn mọ̀ òun, kò fẹ́ kán mọ̀ òun. Now ó wá dàn wípé débi ọmọ òun gan pé àìmọye ìgbà ló ti mọ sọ pé kò ń gbọ́ ọmọ sá lọ, kò ń gbọ́ ọmọ sá lọ, and then òun ò fẹ́ kí àwọn tó ń lépa òun, ẹ mú point yẹn o. Mohbad sọ wípé òun ò fẹ́ kí àwọn tó ń lépa òun kó dáhùn kó tún máa kó pa òun, kó lépa òun àtọmọ òun ò fẹ́ kán dáhùn mọ̀. Kẹwo géèmù rọ́ tí Wùmí play fún wa, ṣé ti rí géèmù tó fún wa mẹ́wọ̀n? Òun ò fẹ́ kí àwọn tó ń lépa ẹ̀mí òun kí wọ́n dá òun mọ̀. Ní October 7th 2021 Wùmí ó wà nínú ilé Naira Marley ní orí bed pẹ̀lú same blanket tí Naira Marley fi bora, ó ní Wùmí fi bora ní 2021 ní October 7 2021. Wùmí àti Naira Marley wọ́n jọ wà ní orí bed kan náà báyìí, ó wà lórí bed kan náà pẹ̀lú same blanket duvet tí wọ́n fi bora papọ̀. Àwọn kan jókòó létí bed, but Wùmí àti Naira wọ́n jọ jókòó síbi bed nítorí pé wọ́n fi ẹ̀yìn ti bed báyìí, etí làwọn tó kù jókòó sí. Ó dẹ̀ sọ wípé àwọn tó ń lépa ẹ̀mí òun torí gbà tí Wùmí gbé narrative àti Queen Mother àwọn olóṣó, ìyẹn Queen Mother àwọn slay mama Ìyágò Òjó tó gbé jáde, Naira Marley náà sọ pé ó fẹ́ pa Mohbad àti Sammy Larry. Naira Marley Sammy Larry ni wọ́n sọ wípé ó ń lépa ẹ̀mí Mohbad ló fẹ́ pa Mohbad. Ṣé Sammy Larry ó wá fẹ́ sọ wípé òun ò dá Wùmí mọ̀ torí irọ́ tí Wùmí mú bẹ̀ yẹn kò mọ̀ pé gbogbo àṣírí yẹn máa tú. Ìwọ sọ níbẹ̀ yẹn wípé ìwọ dáhùn wípé Mohbad ò kí post ẹ sórí page ẹ lórí Instagram because
wọ́n wá ní kí ni rísì tí ò fi ṣe bẹ́ẹ̀ ó ló sọ wípé kí àwọn tó ń lépa ẹ̀mí mọ́ bá dáhùn mọ̀ kán mọ́ bá dáhùn mọ̀ láti lè ṣe ìjàmbá fóun àtọmọ ni wọ́n ṣe mọ̀ ìgbà tí Mohbad dẹ̀ ń ṣe ìkómọ àwọn malians wà ń bẹ̀ Ṣèyí wà ń bẹ̀ most of àwọn malians náà wà nílé Mohbad Wùmí tá ń sọ nípa rẹ̀ yìí ó ti gbélé malians rí òun gan ló ń dáná oúnjẹ fún wọn nínú ilé Naira Marley jẹ́ tún wá bọ́bù yín ṣé ẹ mọ rísì tí Mohbad fi kíìpù Wùmí tó bẹ́ẹ̀ torí pé Wùmí máa ń tú àwọn àṣírí fún sẹ́ni nínú malians house Wùmí wà lára àwọn tó máa ń dáná oúnjẹ wọ́n dẹ̀ máa ń jó àwọn náà máa ń dáná fáwọn boyfriend gbogbo àwọn ọkọ wọn tó wà ń bẹ̀ ó wà lára àwọn tó máa ń dáná tó bá dẹ̀ ń dáná yẹn ó láwọn nǹkan tó máa ń fi sínú oúnjẹ now ṣé ẹ bá gbọ́rọ̀ tí ìyá Mohbad sọ́njọ́ kan ìyá Mohbad dáhùn pé nígbà tó ń lọ kí ọmọ Naira Marley gbá àwọn oúnjẹ kan fún òun ó ní Mohbad sọ fún pé òun ò gbúdọ̀ jẹ oúnjẹ yẹn Ìmọ́lẹ̀ sọ fún pé òun ò gbúdọ̀ fi ẹnu kan oúnjẹ yẹn yes kí ló wà nínú oúnjẹ tí ìyá Mohbad sọ fún ìyá ẹ̀ pé kó má jẹ débi wípé wọ́n lọ fi sí hòtẹ́ẹ̀lì ìyá sọ pé no pé ibi tọ́mọ ń sùn lòún fẹ́ sùn sí kí ni talent tó jí sọ fún Wùmí ni ṣé ẹ ráwọn oúnjẹ kan wà tán máa ń jẹ bóyá tán máa ń fi àwọn substance sí nínú àbí nǹkan kan sí nínú according to ìyá Mohbad bó ṣe ní pé wọ́n gbóúnjẹ fún òní bẹ́ẹ̀ wọ́n ní kó má jẹ nǹkan kan máa ń wà nínú oúnjẹ tí wọ́n máa ń jẹ tó jẹ́ pé wọ́n máa ń fún wọn jẹ ń bẹ̀ yẹn now Wùmí wá máa ń mú oúnjẹ yẹn àwọn tó máa ń fi sínú oúnjẹ yẹn Wùmí ò kì í gbé fún Mohbad ṣe gẹ́tì mi ṣe nǹkan tó bá ti fún wọn láwọn nǹkan tó máa ń fi sínú oúnjẹ Wùmí ò bọ̀ Wùmí ń gbaṣẹ́ tiẹ̀ láti ta Wùmí wá fi ń replace iṣẹ́ tó yẹ kó fi sínú oúnjẹ yẹn fún wọn òun fi titi ẹ̀ sí bí àwọn oògùn oorun bí àwọn oògùn iṣẹ́ kó lè máa gbọ́ sí mi lẹ́nu òun ló lọ gbaṣẹ́ tiẹ̀ níta òun ló ń fi sínú oúnjẹ yẹn ẹ̀ sílé bọ̀ tó ní pé ó ti ń jí sọ fún Mohbad pé àwọn nǹkan kan báyìí wà nínú àwọn nǹkan tẹ́ ẹ mú o nǹkan báyìí wà nínú àwọn nǹkan táwọn fún yín jẹ o so Mohbad ti fọkàn sí pé mo fọ̀rọ̀ lọ ẹ̀ náà ó tú mi síta bí ọmọjọ́ mẹ́jọ you tell me that you will keep my secret now tí n bá délé kí ni kí n sọ because ó sọ àwọn ọ̀rọ̀ fún wọ́n dẹ̀ mọ nǹkan tán ń ṣe fún wọn but Wùmí ń gba tiẹ̀ òun ló fi replace nǹkan tó yẹ kó fún wọn jẹ Ìmọ́lẹ̀ kan nífẹ̀ẹ́ lọ́n tiẹ̀ ni òun ò mọ̀ wípé ó ń ṣe mí òun gbà mí ó ti ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni ni ìṣètò ẹ kó máa fi fún wọn ní tinú ilé yẹn jẹ òun lọ ń gba tiẹ̀ níta ó ń gbaṣẹ́ ẹ̀ tiẹ̀ níta ó ń gbé wọlé ó ń fi sínú ẹ̀ òun ló ń dáná oúnjẹ ẹ rí i pé wọ́n ní ẹ̀kọ́ kankan tó bá dáná oúnjẹ fáwọn yẹn gan bí ọbẹ̀ lá ọ̀gbọ̀lọ̀ àti ẹ̀bà ni ọ̀gbọ̀lọ̀ àtẹ̀bà ń làwọn máa ń jẹ níjọ́ tó bá yẹ dáná oúnjẹ fún àwọn kì í ṣe fún Naira Marley fáwọn boys Mohbad ni o àwọn Mohbad ń jẹun tiwọn now nígbà tí táìmù yẹn wá ṣẹlẹ̀ ìwọ wá dáhùn wípé o ò fẹ́ kí malians mọ̀ ẹ́ níwọ tó pé ó ń jó fún malians ó ń jó fún Naira Marley ó ń gbélé Naira Marley Sam Larry mú ẹ Sam Larry tó fi Wùmí ṣe ẹlẹ́rìí wípé kán béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ nígbà tí Sam Larry sọ̀rọ̀ ó ní kán béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé òun ò lè ṣe Mohbad láburú ìyàwó ẹ̀ gan mọ̀ pé òun láìkí ẹ̀ now àwọn tẹ́ ẹ̀dẹ̀ dárúkọ nìyẹn pé wọ́n lé pẹ̀mí àfi tí Wùmí bá sọ àwọn tó gba trophy tó ní pé kán lọ open trophy yẹn àwọn industrial god rẹ̀ kó sọ fún wa torí ìgbà tó máa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ló accuse industrial god ló pa kíní kan kó gba trophy oríṣiríṣi àwọn èèyàn ní Wùmí nail páwọn náà pa ṣé industrial god yẹn ta ni wọ́n who are those people tí Wùmí sọ wípé ẹ ṣáà ti pa so yàtọ̀ sí Naira Marley àti Sam Larry ni torí kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ ẹ̀ mọ́ Mohbad gbogbo bí tẹ́ bá jọ lẹ́jọ́ ń lọ kiri ni wọ́n mọ̀ pé boyfriend and girlfriend ni ẹ́ ẹni tí Mohbad according to bàbá Mohbad pé ẹni tí ò bá ti fi tiẹ̀ ṣe kò lè bá Mohbad ṣiṣẹ́ ìwọ ló jẹ́ kán sáàkì Túndé gbogbo àwọn máa sí ìwọ ló jẹ́ kán lé wọn lọ gbogbo àwọn tó bá ti forí balẹ̀ fún ẹ ló máa wọnú lé yẹn ìgbà tí Primeboy náà ò fẹ́ gbọ́ tí ìjà tú yín ká kò gbà nígbà tó ti ń ráṣìírí jù ó ti ń parí ìjà yín jù ó dẹ̀ ti sọ statement pé ó máa end career Mohbad ńjọ́ kan ó máa end career rẹ̀ ńjọ́ kan ó dẹ̀ ti end ẹ̀ báyìí nísìn now ìwọ yẹn wá sọ statement yẹn pé Mohbad ò fẹ́ kí àwọn tó ń lépa ẹ̀mí kó dá wọn mọ̀ ṣé ẹ ti rí pé irọ́ nìyẹn níbẹ̀ ṣé ẹ ti rí pé irọ́ kọ́kọ́ nìyẹn ná ẹ bá mi dọ́bù táàpù ṣẹ́yìn èèyàn wà ń bẹ̀ ṣá ṣé kinní ti gan pa ni mi mọ̀ bóyá kinní ti gan pa o
ẹ dákun só ti gan pa ni ti gan pa jẹ́wọ́ tó ti gan à ń gbọ́ yín mà. Zlateni à ń gbọ́ yín. ìrí nǹkan kan ni. Yes ma. Now ẹ bá ń tap ẹ bá ń like ẹ bá ń lọ́ọ̀fù ẹ̀yin tẹ́ wà lórí Facebook ó yẹ double tap kẹtẹlẹ thank you Mommy Tempra. Now tẹ́ bá gbọ́ so possible sáwọn míì wà yàtọ̀ sí àwọn tí Mohbad kọ sínú petition torí gbogbo alára orúkọ àwọn tó kọ sínú petition Obele Naira Marley Sammy Larry ó wà nínú àwọn tó kọ sínú petition àtàwọn kan ó dẹ̀ kọ orúkọ ọba síbẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn tó mọ̀ nìyẹn àwọn tí wọ́n dààmú pẹ̀lú Wùmí nìyẹn tán bá lọ sọ gbogbo àwọn olórin náà dá Wùmí mọ̀mọ́. Now Naira Marley ó ti gbé bẹ́ẹ̀ ni ó ti jó fún rí báwo ni Mohbad ṣe wá fẹ́ sọ fún ọ wípé òun ò fẹ́ torí tóun ò ṣe post sórí Instagram ni pé òun ò fẹ́ kí àwọn tó ń lépa ẹ̀mí òun kan tún máa lépa ẹ̀mí ọmọ ló ṣe fẹ́ kó gbọ́mọ travel ní ọjọ́ Monday tí Mohbad ń bleed according to Nigerian police tán ní Mohbad ṣe léṣe láti ṣòwá ó dẹ̀ ń bleed profusely ṣé táìmù yẹn tí Mohbad ń pọ̀ kàkàkú tó ní pains yẹn ló máa rí bí jókòó láti máa rojọ́ ẹ ti rí pé rọ́ ni gbogbo yẹn script ni nígbà tí Mohbad ṣe léṣe tán ìjà ń ṣẹlẹ̀ ní aago 11 láàárọ̀ sí aago 12 títí wo aago 1 tíjà wọn lágbára tó take time tó pẹ́ torí according to àdúrà wọn nígbà tí wọ́n ń jàjà yẹn báwo ni ìjà wọn ṣe pẹ́ tó ṣé bí wákàtí kan ni àbí méjì àbí mẹ́ta ó ló sápẹ́ ìyẹn túmọ̀ sí pé tí bàbá yín mú wákàtí tàdúrà mú yẹn tó ní ó sápẹ́ yẹn ìyẹn túmọ̀ sí pé látago 11 yẹn títí wo aago 2 ọ̀sán gbà tó pùṣì Mohbad báyìí gbà tí ọmọ yẹn ré bọ́ tí rélíìsì kan gbọ́n tọmọ yẹn fi orí gbálẹ̀ gbòò tí Wùmí tó bò mọ́lẹ̀ mọ́bẹ̀ tó lù pa mọ́lẹ̀ according to ya Mohbad pé tán bá sọ wípé Wùmí ló lù pa òun accept bọ̀pọ̀ gùn pa òun ò gbà yẹn ṣé kí n sọ pé bó ṣe wá pùṣì ẹ̀ yẹn ó tún lù pa mọ́lẹ̀ lẹ́mọ́bẹ̀ torí Wùmí yáwọ́ according to ya Túndé. Now ìgbà yẹn tó wá rí pé Mohbad ti ń bleed kíní yẹn ti pọ̀ ó ti ń pọ̀ kàkàkú bó ṣe pè ya Mohbad ló bá pe màmá tó ti ń pè látàárọ̀ kò mọ tí ó ṣe mọ́mì ọlọ́mọ ẹ sọ fún mi ọlọ́mọdé kan rí kọ́kọ́ ọlọ́mọdé kan rí ìgbà yẹn ló wá pè ya Mohbad padà ó wá fẹ́ yírọ̀ yẹn ó sáré wọnú lé lọ ìyàwó béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ṣò ní ẹ dákun ṣé ẹni tó bá ṣe léṣe ní ṣò láti ọjọ́ Sunday tó dẹ̀ ń bleed tó yẹ pé Ìkòròdú ló ti kúrò tí ó pè ya so yẹ kó fi bleeding yẹn sílẹ̀ láti ṣò yẹn títí dé Tomiland Bridge according to my spending ó níjà ṣẹlẹ̀ ní Tomiland Bridge débi pé Wùmí ju ọmọ dànù sí orí àga bẹ́ńtẹ́lókù wọn bá ju ọmọ sínú omi òun lòún wọ́n omi even lórí Tomiland Bridge gan wọ́n fẹ́ sílẹ̀kùn bá àwọn méjèèjì òun lòún gbalẹ̀kùn mọ́ wọn lọ́wọ́ tí driver gan sọ wípé ẹ mọ̀ kó bá mi Mohbad dẹ̀ ń bleed profusely gbà náà Wùmí ò dẹ̀ kígbe kó pariwo òun ló ń fún ọkọ níṣòro ń gbà náà wọ́n dé Orchis Junction Wùmí sọ pé òun fẹ́ bọ́ọ̀lì òun fẹ́ lọ sùn sí hòtẹ́ẹ̀lì ìmọ́lẹ̀ sọ pé kò sí nǹkan tó jọ òun ò lè sùn sí hòtẹ́ẹ̀lì òkú méjì máa bọ́ lọ́n lélẹ́ ni àwọn ń lọ lé ni kó dẹ̀ ti mọ̀ kó ti fi wèrè lẹ̀ kó fọmọ òṣì yẹn lẹ̀ kó jẹ́ kó máa lọ ó kó tó fẹ́ wáyé wá dó ìsì òṣì tó fẹ́ wáyé wá ṣe kó lọ máa ṣe èèyàn lè divorce èèyàn lè kó kúrò nílé ọkọ tí ìṣòro bá pọ̀ jù òdìgbà tó bá mẹ́mìí ẹni yẹn lọ torí wípé iṣẹ́ tó ṣe fún Mohbad ò ní gbélé ayé tí ò bá pa tí kò bá pa ìmọ́lẹ̀ ò lè wà nú ayé kí Wùmí wà nú ayé bíbẹ̀ kọ́ Mohbad máa ya wèrè torí iṣẹ́ burúkú tán ṣe fún ìfẹ́ gbígbóná tán ṣe fún ó máa jẹ́ kó ya wèrè tí Wùmí bá sì wà nú ayé tí Mohbad wà bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi di pé kó kúkú máa lọ so that Wùmí á lè ní freedom kì í ṣe pé Wùmí ò lè kúrò nínú ilé iṣẹ́ tó ṣe mú Mohbad ni kò gbúdọ̀ kọ́ Mohbad kalẹ̀ Mohbad go àfi tó yẹ pé Mohbad tó bá fi sílẹ̀ fúnra rẹ̀ tí Mohbad bá fi Wùmí lẹ̀ fúnra rẹ̀ kò sí tí ó ṣe bọ̀ tó bá yẹ pé Wùmí ló fi Mohbad sílẹ̀ tó lọ ìmọ́lẹ̀ máa ya wèrè ó ti wá rí pé Mohbad ti já ó ti fẹ́ fòun sílẹ̀ lọ ohun tó fi bẹ̀rẹ̀ ìjánu now bó ṣe pè ya Mohbad padà màmá láago 2 ọ̀sán ó pè ní gbogbo alẹ́ ńgbà tẹ́ ẹ délé tán ló ń bleed tẹ́ ní ẹnu ẹ̀jẹ̀ ó pè ó sọ nǹkan kan ó wá di aago 3 ọ̀sán nígbà tó púṣì ọmọ tán tó lù pamọ́lẹ̀ tán ọ̀wá ń parọ́ pé wọ́n ló ṣe léṣe ní sóòní wíárásì kìí ṣe sóòní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ó sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyá Mohbad torí àdúrà ti pe màmá ẹ̀ wọ́n dẹ̀ ti pe Dàrósà ti sọ fún ìyá Mohbad already
ìyá Mohbad kan dẹ̀ kọ script yẹn fún ìyá Mohbad kó sọ pé láti show ni torí pé wọ́n ti mọ Prime Boy láti yí lérí Prime Boy pé Prime Boy ló bàjẹ́ torí pé wọ́n ní argument ní show. Now kì í ṣe show gangan ni Mohbad ti ṣe léṣe tí wọ́n sọ fún ìyá Mohbad torí èèyàn ò lè gbọ́n ìgbọ̀n tí Wùmí gbọ̀n according to ìyá Mohbad pé mọ́mì ọlọ́mọdé kò rí kọ́kọ́ because ó ti push ẹ̀ tán ọmọ ti forí gbá gbọ́ ó ti ń pọ̀ kàkà kú ojú ẹ̀ wá wálẹ̀ wọ̀ kò possible kó jẹ́ pé torí ọwọ́ tíntínní tí ò rí ìyá pé látijọ́ Sunday àwa máa pè ní ọjọ́ Monday lọ́sàn-án irọ́ ló wà ń bì yẹn irọ́ ló wà ń bẹ̀ yẹn. Now ọwọ́ àpè yẹ̀yẹ́ wá ní kí ló ṣẹlẹ̀ ẹ ó ṣe léṣe lọ́wọ́ ni ó tún yí mọ́ bí ọwọ́ irọ́ náà ń pa ìyá Mohbad mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ní ọjọ́ Monday yẹn ni ìyá Mohbad mọ̀ wọ́n pe ìyá Mohbad wọ́n ṣàlàyé every doubting fún ìyá Mohbad ní ọjọ́ Monday ìyá Mohbad ò lè sọ pé òun ò mọ ohun tó ṣẹlẹ̀ màmá mọ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday yẹn wọ́n tún sọ pé àwọn tún sọ ọjọ́ òbí irọ́ àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọmọ oṣù 5 èmi ò mọ bí téèyàn ti ṣe bẹ́ẹ̀ di ọmọ oṣù 5 wọn sọdún kodù méjì oṣù 5 náà làwọn fẹ́ ṣe ní ọjọ́ Monday àwọn ṣe jollof rice kẹ́ ẹ lè woro ṣé níbi tí Mohbad ti ń pọ̀ kàkà kú tí Mohbad ti ń kígbe kú tẹ́ ẹ ló ti ń bleed profusely tó ti ní pains ni Wùmí ti sọ pé òun ṣe jollof rice fọ́mọ oṣù 5 ṣé ẹ ti ráwọn irọ́ tó jẹ́ pé ìjọba fúnra rẹ̀ mọ̀ pé òótọ́ ní gbogbo nǹkan tí àwọn èèyàn analyse irọ́ ni Wùmí pa kéèsì yẹn clean lẹ́yìn ìgbà yẹn ó wá dọ́gbọ́n pa ìyá kí ìyá mọ̀ wọ́rí 5 million tí ọmọ rẹ̀ promise yẹn òun máa send ẹ̀ sí kó mọ̀ wulẹ̀ dààmú ara rẹ̀ wá kó mọ̀ wulẹ̀ ṣe wàhálà ó ti wò pé bóyá àdúrà ti lè pe ìyá ó yètè lọ pe ìyá pé kó má wọ́rí kó má wulẹ̀ wá kì í ṣe nǹkan tó pọ̀ nìyá fi wá sọ fún wọn pé kí wọ́n fi báàmù wọ kò mọ̀ pé nǹkan tó lágbára tó pọ̀ ni tó yẹ kó gbéra ńlé kó wá wu ọmọ rẹ̀ ọmọ dẹ̀ ti pé ìkan ti pé nínú wọn pé wọ́n ń jà o ìjà wọn dẹ̀ lágbára bọ́n ṣe máa ń jà ní gbogbo ìgbà torí according to àdúrà ó ní wọ́n máa ń jà bẹ́ẹ̀ yẹn ó ní they were fighting and argue they used to fight and argue a lot nǹkan tí wọ́n lè fọkàn sí nìyẹn pẹ̀lú ìyá pẹ̀lú bàbá pé wọ́n tún ti ń jà wọ́n tún ti gbéṣe wọn dé o wọ́n dẹ̀ ní tí wọ́n bá ń jà báyìí bí kẹ́nìkan para wọn máwọn méjèèjì lọ́wọ́ ni ìjà wọn ti máa ń le jù ẹ̀dẹ̀ yajúlẹ̀ ẹ mọ́ ọmọ ológo ẹ fi wọ́n lẹ̀ wọ́n waste ayé ara wọn dànù ẹ lọ wá ìpínlẹ̀ tó gbóná kẹ́ ẹ wá sí wọn lára. Now ìyá Mohbad ò lọbẹ̀ ní Monday nígbà tó máa fi di ìrọ̀lẹ́ spending ní aago 4 ní táìmù tí Wùmí ń pe ìyá Mohbad lọ́wọ́ aago 3 sí 4 tí Wùmí ń pe màmá táìmù yẹn ni spending sọ pé òun kú òun lé bó ti rí i pé wọ́n ti làjà ìjà ò dúró Mohbad ó ti ṣe Mohbad léṣe bó ṣe kúrò ń bẹ́ẹ̀ ti ẹ̀nu ọmọ àǹtí mi ń lò fi kúrò lifestyle aago kan ságo 2 ọ̀sán ló lòun kúrò nígbà tí Mohbad ṣe léṣe tán ti wúndì ẹ̀ ń lò náà ti já pa pé ẹ mọ́ kò bá mi tó rọ́rọ̀ ọlọ́pàá lélẹ̀ gbogbo tí ń yọ ṣẹlẹ́yọ kọ̀ọ̀kan kúrò ṣèyí wá ń pèpè títí dìrọ̀lẹ́ kò rí kọ̀ Prime Boy gan fẹ́ wá ó lòun pìgbà tó wọ́n gbé kọ́ ló ń pe lifestyle ẹ̀ rí pé ó ní pé don't come now nínú chatting Wùmí àti Prime Boy lifestyle ló ń padà pè ló wá lóun ní ẹnìkan nínú ilé yẹn tó máa pè sódà tó máa gbé báàgì Prime Boy fún nìyẹn fi rí báàgì ẹ̀ gbé but Wùmí sọ pé don't come now kí ni rísì tó fi ní kó don't come now ṣé kí n sọ pé inú ilé ti bàjẹ́ wọ́n wá dà pé nígbà tí wọ́n dé ilé ó nígbà tí ẹni tó rán lọ gbé báàgì débẹ̀ wọ́n láwọn kan ń gbá table tennis níta gbogbo everywhere dá ni wọ́n rò Mohbad gbá ìyẹn mi pé decoration wọ́n fi table tennis yẹn wọ́n fi gbá géèmù fún ẹni tí Prime Boy rán bọ̀ ni kán mọ́ bá fura pé nǹkan kan ṣẹlẹ̀ so that kí wọ́n lè palẹ̀ gbogbo ogun tán máa palẹ̀ mọ́ gbogbo tẹ̀katẹ̀ka tán fẹ́ ṣe kán lè ṣe gbogbo everything gbogbo tán fẹ́ kó pamọ́ kán lè kó pamọ́ ohun tí wọ́n fẹ́ jí kó àwọn plan àná géèmù tán fẹ́ gbá kí wọ́n lè gbá dáadáa wọ́n wá dọ́gbọ́n gbá géèmù rántá wọ́n play table tennis kí wọ́n mọ̀ bà mọ̀ ìyẹn máa lọ tán wọ́n máa ju báàtì lẹ̀ padà wọ́n máa padà sí di kíní everybody ló mọ géèmù tán gbá ẹ̀ Wùmí is a terrorist Wùmí is a terrorist Nigerian police ló yẹ kó ẹ kán arrest Wùmí now spending sọ fún yín ní ìsìn báyìí pé kí gbogbo ayé má bínú wípé ìgbà tó ń sọ wípé aago 9 alẹ́ ni òun rí Mohbad yẹn irọ́ lòun pa ò torí pé òun wà physical and mentally drained nígbà yẹn torí pé brain òun ti sá travel torí pé trauma anxiety tó ní trauma tó ń deal with nígbà yẹn ló jẹ́ pé òun sọ pé aago 9 alẹ́ ní ọjọ́ Monday ló rí Mohbad ó dẹ̀ ní time yẹn kò wà accurate rárá wípé tó ń deal with mental something physical gbogbo ẹ̀ trauma tó ń deal with
òun ló fa sábàbí tí pẹ̀lú ikú suddenly death tí Mohbad kú and then pẹ̀lú pé wọ́n tún wá gbé òun pé òun present níbẹ̀ nígbà tí Mohbad kú òun mọ̀ nípa ikú Mohbad tí wọ́n dìtẹ́ òun sínú inú remand fún odidi oṣù 4 tó ń fi jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ó ní wrongful tó wọ́n accuse yẹn òun ló fa sábàbí tí òun fi purọ́ pé aago 9 alẹ́ ni pé kí gbogbo public má bínú aago 11 láàárọ̀ sáago 12 ọ̀sán ọjọ́ Monday ní 11th of September 2023 ló ń fojú kan Mohbad last wípé kì í ṣe alẹ́ mọ́ o now ó wá ní gbogbo nǹkan tí Yèyé Kudi sọ ní orí chat ẹ̀ òun kọ́ ló ń bá wọn sọ o and then wọ́n tún wá sọ wípé wọ́n ní voice lọ́wọ́ pé tán bá wá ní voice yẹn lọ́wọ́ ó lóun máa sọ fún wọn pé kí wọ́n gbé ní evidence bóyá voice ó ní bóyá chat ó ní àbẹ́ ní evidence kan tó lè tako àwọn ọ̀rọ̀ tó ń sọ pé òun ò bá Yèyé Kudi sọ̀rọ̀ kankan rí rárá òun ò pè wọ́n lórí fóònù rí now wípé tí wọ́n bá wá gbé jáde ìyẹn mì pé òun máa dí pẹ̀lú Yèyé Kudi ní ọ̀nà míì bóyá in legal way bóyá láti sue wọn or something táwọn àti sọ pé kó má try torí pé tí wọ́n bá fowó gbà sílẹ̀ kò ní rí now ẹ wá jẹ́ ká wo time yẹn síra wọn ṣé ẹ ti rí wípé gbogbo àwọn èèyàn Monday náà dárúkọ Wùmí tá a dẹ́ sọ nípa rẹ̀ òun ló ti ń ṣe fàǹjì lẹ́nì Wùmí tá a sọ nípa rẹ̀ yìí òun ló ti ń jayé ọlọ́ba lẹ́nì tínú rẹ̀ ń dùn ó wà níbi tán ti ń ṣègbéyà tán ti ń ṣe ọjọ́ bíi queen mother àwọn olóṣó wọn ọ̀gá àwọn olóṣó queen mother àwọn slay mama Jésébẹ̀ lọ́mọ tó ti ń ṣe tán ti ń ṣe fàájì rí bí wọ́n ṣe kún bẹ̀ rí pé gbogbo àwọn ọmọ blabla yẹn náà kún bẹ̀ wọ́n kún bẹ̀ jágbajàgba inú wọn ń dùn gbogbo wọn ń jó Wùmí náà lè jó ó ń kọrin who's your guy na only me wàláì àṣedí lakini kan la rise I will never leave your guy orí pé oyè òpó nínú ayé Wùmí who's your guy Mohbad ní guy rẹ tó ní ṣùgbọ́n olóòní lífù rẹ̀ bọ́ tó ti lífù rẹ̀ sínú bojì ẹni tó bá sọ pé òun fẹ́ fi ẹ́ ṣe guys who's your guy tó bá ń pè ẹ́ ní guy ẹ̀ ikú ni ó lè jẹ́ bíǹsì àti ráìsì ti tiẹ̀ ti wẹ́kùtà ó gbúdọ̀ jẹ́ bíǹsì nínú ráìsì ó máa ní òkúta sá ni irú rẹ̀ wọ́n gbúdọ̀ máa fi ẹ́ ṣe beans and rice ó tún lè bá wọn kọrin ọkọ rẹ̀ tó yẹ kó kọrin yẹn fún òun dàlẹ́ ni ó ń bẹ nínú mọ́ṣúárì nínú yìnyín ìwọ ń lọ patí ó ń lọ klọ́ọ̀bù ó ń jayé ó ń ṣe tó wù ẹ́ ó ń ṣe fàlàfòlò ó tún ń gbé sórí social media tó bá pọ́ rí ìyá Mohbad pé tí common sense ìyá Mohbad ṣiṣẹ́ ó yẹ kó rí Wùmí ìyá Wùmí bẹ ní Amẹ́ríkà tó ń bẹ́ẹ̀ tó ń jayé tiẹ̀ ìwọ tó bá jẹ́ Mohbad ni Mohbad lu Wùmí pa bẹ́ẹ̀ yẹn Mohbad á ti pa àṣẹ bó rí tó ṣẹlẹ̀ nígbà tí Mohbad kú sọ bó rí family Wùmí orí bọ́n ṣe dúró ti Wùmí gbangbam tí wọ́n lọ́mọ àwọn ò lè go down tán lọ́mọ táwọn ò lè go down so lè jẹ́ Mohbad ní nígbà náà kó má ti go down ọlọ́pàá gan ti lù pa àbẹ́ni tí wọ́n ló pa ọkọ rẹ̀ nílé Haúsá ó rí pọ́n ti yẹgi fún pápápá ni láàrin November sí December ẹ̀ pápápá wọ́n ti yẹgi kò tí pọ̀ṣù kan wọ́n ti yẹgi fún wọ́n ti ṣe ìwádìí wọ́n ti yẹgi fún ṣùgbọ́n ọlọ́pàá wọ́n mú ti Mohbad wọ́n fi sílẹ̀ torí pọ́rọ̀ àwọn nǹkan kan wà lẹ́yìn títí ẹ̀ iṣẹ́ ẹ̀ tí ẹ̀ tán fẹ́ kó ṣe ni mo fi sọ fún Naira Marley tí ọwọ́ rẹ̀ bá mọ́ nínú ikú Mohbad ṣé kò yẹ kó o ti sọ̀rọ̀ síta kó gba kóòtù lọ after ti Primeboy tí Martins VDM tó kúrò lọ́dọ̀ Naira Marley gbọ́ statement tó post ta ni ó ní Mohbad ò lè rí justice ó ní Mohbad ò lè get justice because ó máa ní tó gbọ́ lẹ́nu Naira ó máa ní tó gbọ́ lẹ́nu Sinorisky ó máa ní nǹkan tó rí tó fi sọ statement yẹn láfta tó lọbẹ̀ tó fi ní Mohbad ò lè rí justice mọ́ ẹ̀yin dẹ̀ lẹ́lẹ́fẹ́ lọ lọ́ọ̀yà sọnù tó ní èèyàn tó lẹ́ẹ̀ lè rí justice lẹ́fẹ́ lọ lọ́ọ̀yà rẹ̀ kí ló ń ṣe yín lọ́ọ̀yà kí lẹ̀ ń lò ká ọlọ́mọ máa jẹ́ ẹsẹ̀ nìṣó sí o àtúwá rí a lot of things ló ń lọ tó yẹ kí gbogbo discuss lé lórí ká mú mọ́ bẹ́ẹ̀ à ń blackmail bend down camera ni camera down ló ń ṣe oríṣiríṣi rọ́bà tàbàǹtà bẹ́ẹ̀lẹ̀ bá gbọ́rọ̀ jáde ẹni torí pé kì í ṣẹnu tí ló ti jáde wọn gbúdọ̀ replay rẹ̀ àwọn nǹkan non living things àwọn nǹkan inú mẹ́ àwọn ìjà ni bàbá náà tún jáde bàbá ń sọ statement pé bíjà ṣe ń lọ yẹn ló dáa torí tẹ̀ bá máa jà kéèsì Mohbad máa close lẹ́nu bàbá ọmọ bẹ́ẹ̀ ṣe ń blackmail ara yín yẹn ló wà òkè bẹ́ẹ̀ ṣe ń bára yín jà yẹn ló wà òkè because tẹ̀ bá máa jà bẹ́ẹ̀
kéèsì Mohbad máa die down láìláìláńlá kí wá làwa ń wí nísìn adáwó sínú GoFundMe a lot of that money sínú GoFundMe ìjọba ní pé wọ́n ṣe autopsy inconclusive níjọba gbé jáde wọ́n tún wá fún ẹ̀yin ní time láti lọ ṣe tiyín ní ìsìn ẹ̀ tí rí inconclusive tiyín ṣe o ìjọba là ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbowó fún yín lọ́dọ̀ Quadri ní Ghana bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó lóun fẹ́ ṣe autopsy fún yín lọ́fẹ̀ẹ́ búlì gbèsè gbé yín jáde ńbẹ̀ torí pákóléèdì ló ń wá kiri torí pé iṣẹ́ tí wọ́n rán ni pé àníkíní yóò gbúdọ̀ ṣe tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá ṣe wọ́n kó sí yín lórí wọ́n ní kẹ́ wá máa gbowó public pé àwọn máa gbowó public táwọn máa fi ṣe owó public tẹ́ wá gbà tán wá gbà fún iṣẹ́ ẹ̀ tí rí ṣe àti ìrẹ́jẹ́ ìrómira dìde kẹ́ ẹ lọ wo Mohbad ní mọ́ṣúárì tó wà kẹ́ ẹ tiẹ̀ lé wo gbogbo ara ọmọ yẹn kẹ́yìn gangan fúnra yín lọ fojú kan ṣùgbọ́n ẹ̀ ń ṣe fàlàfòlò kiri ẹ̀ ń ya photo shoot wọn tí ìgbọ́mọ yín sínú inú bojì ìyá ń ya photo shoot bàbá ń ya photo shoot gbogbo yín ṣe lé ayé yín tí ẹ lọ wo ọmọ yẹn níbi tó wà báwọn èèyàn kan bá wá dìde tí wọ́n bá wá sọ̀rọ̀ láwọn nǹkan ṣe lè máa sọ̀rọ̀ àwọn nǹkan ṣe lè máa gbin ṣé ẹ̀ṣẹ̀ ni wípé ọmọ yẹn wá ó ti ara ẹ̀yin òbí rẹ̀ jáde sínú ayé tàbá wá wí táwọn kan máa pariwo pé bàbá yẹn tọ́jú ọmọ màmá yẹn jìyà fọ́mọ ṣé téèyàn bá fẹ́ béèyàn bá tiẹ̀ fẹ́ ṣe kan ṣe básìkò èlò yẹ kẹ́ rí kẹ́tì ẹ̀ pretend gbogbo owó nìsín ààrí accountability ń tẹ́ fowó ṣe ààrẹ nìtìn owó iná lẹ̀ ń gbà sáá gbogbo ilé tá a gbà ń sìn ààrẹ jẹ́rẹ̀ àrómira autopsy dà Wùmí ń pariwo pé wọn ò mú lẹ́tà wá fóun DNA test dà láti jọ tí wọ́n ti fún yín DNA ọjọ́ mélòó lẹ́fẹ̀ẹ́ fi ṣe DNA test dà ìbéèrè ni rí DNA test ṣe wọ́n ní kẹ́ ẹ lọ fọwọ́ létò ìyàwó wa ní láhìláhìláńlá ọmọ wa ní èèyàn wa ní ẹ̀dẹ̀ ń tan pọ́plíkì táwa là ń dì sífù gan tán bá dẹ̀ máa kó wa papọ̀ gbogbo wa ni wọ́n ń kó papọ̀ wọn ò kó ẹ̀yin tẹ́ ń gba fàájì yìí wọn ò kó yín pọ̀ o àwa ẹni wọ́n ń kó papọ̀ àbí wọn ti fún yín ìjọba ti ní kẹ́ lọ sọ autopsy ti yín tí rí autopsy yẹn ṣe DNA test wọ́n ní kẹ́ lọ ṣe tí rí ṣe Wùmí á máa pariwo pé wọn ò fún ní lẹ́tà wọn ò fún ní kankan àwa ò dẹ̀ mọ̀ ẹ̀yin á tó bọ́ta lẹ́ẹ̀ ti fún àwa ò dẹ̀ ní mọ̀ pé jẹ̀bi là ń jà ẹlòmíà tó máa gbọ́ ọmọ ṣépè á tó máa gbọ́ ọmọ ọwọ́ rẹ̀ ṣépè wọ́n tó máa fún jẹ pé ló ń pa àṣẹyìn gangan àṣẹjọ́ ń gbá géèmù àti Wùmí ni ṣe lẹ́ ń play ọpọlọ wa lẹ́ ń tan orí wa ẹ̀rí pọ́lọ́ ń bẹ báyìí tí ó ṣèdájọ́ ọba afẹ́yín pínran láti ọjọ́ yìí wá spending náà ti gbé ṣe síta nísì aago 11 ló ń rí Mohbad láàsì ságo 12 ọ̀sán aago 3 tó wá ló ń lọ ibo ni Mohbad wà ń gbà náà ibo ni Mohbad wà aago 3 ló ń lọ ságo 4 ọ̀sán ibo ni spending wà nígbà tí lifestyle ló ń rí Mohbad ní ìta ní nǹkan bí 1 to 2 p.m. ọ̀sán níbi tán ti ń nu ọwọ́ rẹ̀ níbi jíìmù tí lifestyle ló ń rí lọ́sàn-án ní nǹkan bí 1:30 to 2 lọ́sàn-án ọjọ́ Monday lifestyle spending ní aago 11 láàárọ̀ lórí àdúrà ní 12 noon kò sẹ́nibọ̀dì tó rí Mohbad mọ́ ibo wá ní lifestyle tó ti rí Mohbad lọ́sàn-án àbí báwo ni spending ò ṣe lè rí Mohbad ní ọ̀sán yẹn níbi tán ti ń bá Mohbad nù nǹkan tí spending ò sí bẹ́ẹ̀ ó dẹ̀ láago 3 ọ̀sán ságo 4 ló ń kúrò níbi bẹ̀ sẹ́ẹ̀rí pàṣírí wọn ti ń tú báyìí ọkàn wọn ò balẹ̀ mọ́ ó ti jẹ́wọ́ táìmù tó rí Mohbad last spending ti jẹ́wọ́ táìmù tó rí Mohbad last ó ti jẹ́wọ́ aago 9 láàárọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kọkùnrọ́ pa aago 9 alẹ́ ìgbó tó yọ tó láago 3 sáago 4 ọ̀sán kò tún tí mú ní ìsìn ó ti lọ gbé síta ní ìsìn pé aago 11 láàárọ̀ sáago 12 ọ̀sán ni kó mọ̀ wulẹ̀ parọ́ táìmù tó ń rí last nu ìgbà tó dẹ̀ ṣe léṣe nu ẹ wo táìmù tán fi jà yẹn tí màmá fi pè tí wọ́n fi ń pè yẹn ìgbà tí jà ń lọ lẹ́lẹ́lẹ́ níyà Mohbad náà pè ya Mohbad níyà Mohbad fi pè wọlé gbàrà tó push ẹ̀ ní nǹkan bí ọwọ́ ọ̀sán tí Mohbad fi orí gbá gbò ń ní Wùmí sáré pè ya Mohbad padà káwọn ọmọ rẹ̀ tó pè mọ́mì ń ló fa ìdáyàjá pẹ̀lú ariwo ọlọ́mọ yẹn kó ìyẹn ni òun ti dáràn nígbà náà ó ti lu Mohbad pa ńgbà náà tí ya ní kíni sọ̀rọ̀ so possible kó jẹ́ pọ́wọ́ tó ti fi ṣe léṣe láti alẹ́ ọjọ́ ọmọ Sunday ń ní Wùmí á máa sáré pé ìyá sí tí ó máa gbọ̀n kiri só gbọ́nrú ẹ̀ rí ṣe rí pé ẹni bá gọ̀ ló máa believe àwọn people yìí
so kí gbogbo àjọ ronú ọ̀rọ̀ yẹn dáadáa àti dáadáa ni ká má máa gbọ́ ọ̀rọ̀ wọn ní wọ́n pé wọ́n ní wọ́n dẹ̀ ṣe tẹ́ni tó bá ti sọ̀rọ̀ fún wa ẹ jẹ́ ká try láti máa analyse ọ̀rọ̀ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú láti máa fi etí gbọ́ ọ̀rọ̀ tán bá sọ̀rọ̀ fún wa ká tó máa ṣe ìdájọ́ àwọn ènìyàn ẹ jẹ́ káwa náà kọ́kọ́ jókòó ká sọ wò ẹ jẹ́ ká sọ ká mọ bó ṣe rí ẹ jẹ́ kí n bẹ̀ látọ̀dọ̀ yá ń jọlá látọ̀dọ̀ mò ń jọlá olúwa ó yá ẹgbẹ́nu sókè sí máìkì ẹ̀họ́ máìkrófóònù yín ẹgbẹ́nu sókè ẹ̀yin náà sọ opinion yín lórí tí mo sọ yẹn. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ mà. mo ń kí yín mà. ẹ kalẹ́ mà ṣé mo wà audible. ẹ ra mà ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ the Lord will keep on strengthening you mà. lágbára Ọlọ́run ojú ò ní tì yín because bá ní nínú justice for Mohbad you have been one of the best so far láti bí over 1 year ẹ̀yin nìkan mo rí tó jẹ́ pé you always on the lane ẹ̀ tí ẹ̀ wọ́n ọ̀kà yín máa wọn onírọ̀ yẹn ẹ̀ sí níbi tó jẹ́ pé wọ́n kà wọ́n pé gbogbo bí mo yẹn ń rìn káàkiri tó máa wọn ọ̀dárúkọ yìí ju ó létí ìtọ́kàn dárúkọ ní pé bóyá pé ẹ̀ bú bàbá wọn ṣe kinní kan bọ̀ pé kọ́nà sọ pé ó wà ń bí go fraud me ó dilẹ̀ ó ṣe gbá kan kò sí gbogbo wọn yẹn nínú orúkọ yín so I'm so proud of you for that one ma. ṣe rí ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ mà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí spending tó jáde síta spending ti rí i pé ọkà ti fẹ́ fó ó dẹ̀ mọ̀ pé bọ́ká ṣe fẹ́ fó yẹn at the end of the day ọwọ́ ti padà mọ́lá òun ló jẹ́ kó tètè padà lọ síta tó lọ correct time tó sọ yẹn kí ló fẹ́ sọ fún mi because tẹ bá rí níjọ́ tó sọ̀rọ̀ ní court náà mo lọ bá mu ní àwéwá calm down because ẹ rí i pé tension wà lára ẹ̀ gan number one there are something tí spending ṣì ń cover tí ò dẹ̀ mọ̀ pé ó máa fìyà jẹun lọ́la ni tó bá wù níbi tó bá wà lábẹ́ ètò yìí kó máa gbọ́ spending if you are not being careful tó mọ̀ pé mo sọ pé náà ní court mo tún padà sọ bí náà if you are not being careful wàá ṣe ẹ̀wọ̀n èyí tó ṣe yẹn ó kàn jẹ́ pìyàmbò lọ fi ṣeré pa ni rísì tí mo yẹn sọ eléyìí ni wípé tó bá tiẹ̀ jẹ́ pé olóṣù mẹ́rin bẹ̀rẹ̀ lásán kò sí nǹkan tó di ẹnu ẹ̀ láti jáde kó wá wọ́ọ̀sì kó má tiẹ̀ lè sọ síta tí ẹ̀ sọ fún lọ́ọ̀yà àbí anybody kó confide in them kó tiẹ̀ wá báyìí máa sọ̀rọ̀ ju pé kó wá lọ kóra ẹ̀ sínú wàhálà ayérayé okay number one sí we have to go back to the court láti lọ correct time tó sọ yẹn ó máa padà lọ court ni because ìgbà tó máa kọ́kọ́ bá Westo sọ̀rọ̀ ó lóun kúrò nínú ilé yẹn ní past 9 when he came to the court tó wá sí court mo wà ń bẹ̀ ó ní past 4 ó ní nǹkan bóyá bíi 4-5 yẹn lòun kúrò ń bẹ̀ ó di méjì now